Malagara si mama. Malagara si mama. Malo sọ̀rọ̀ sí mama. Malo sọ̀rọ̀ sí mama. Malagara si mama. Malagara si mama. Malo sọ̀rọ̀ sí mama. Malo sọ̀rọ̀ sí mama. Malagara si mama. Malagara si mama. Malo sọ̀rọ̀ sí mama. Malo sọ̀rọ̀ sí mama. Malagara si mama. Malagara si mama. Malo sọ̀rọ̀ sí mama. Malo sọ̀rọ̀ sí mama. What do I do now? What do you do? Hey. Do you know how many times I've been there be hard for you? Did you open the door? Yeah. What you Allah? Aye, fẹ́ bàjẹ́ ni. Èmi kò. Aye. Ṣé máa pẹ́ iṣẹ́ ti bọ́ lọ́wọ́? Tí bá tún gbọ́ mọ́. Yeah. Tí bá gbọ́ mọ́ mi iléeṣẹ́ àbàjẹ́. Tell me, I go. I mean, now you can't see them now. I just go do poo-poo. Poo-poo. Poo-poo yẹn ló máa pa ẹ́. Eh? When you dey poo-poo, when you hear the horn, why don't you come out like that? Mommy, say you used to like 1 minute there. I never use 1 minute. How many minutes did I use? I can't see them now. Aya baba. Yeah. What you? Èmi ìyá ọ̀gá ẹ̀. Èmi won. Mama, what do me I do now? What do you do? Say you want to kill me? Why you, mama? I just know that. No, don't consider you come and watch it. Me na use you. Why you dey ma baje? Tó bá jẹ́ kon le ye la ye but I fẹ́ gun ye down nínú mọ́tò. Wá ní tó ní wọ́n ya gbe tani gbe ra mo ni di tó gbé bi e bo síta wá ṣike. You want to kill me ne? Yeah, you want to kill me ne? Why you? Odudi burúkú ma. Why you? Baba se mi bàtà mi. Mata wallahi. What's the car? Come on, be a yeda. Mata you beat me. What me I do now? Why you? Lie. What you do? I show you. Hey, mama. Ọba tí ń gbẹ́kún aládùúrà mo ti dé. Ọba tí ń gbẹ́kún aládùúrà mo ti dé o. Gbèjà mi jà o. Gbọ́rọ̀ mi rò. Má jẹ́ gbàgbà tí àdúrà o. Ọba tí ń gbẹ́kún aládùúrà mo dé. Ọba tí ń gbẹ́kún aládùúrà mo dé o. Gbèjà mi jà o. Gbọ́rọ̀ mi rò. Má jẹ́ gbàgbà tí àdúrà o. Ibo lọ́gùn ti wá. Ta ló ń jagun? Mọ́mì. Ogun sọ́ọ̀lì ni àbí tẹ̀wọ́. Dàgbà sókè láti bọ̀. Ta ló bèrè? Ma ilé ọkọ mi ni mo wà ma. Ọkọ. Bẹ́ẹ̀ ni ma. Ta ló kọ ẹ? Mo bí ẹtí mo ní ta ló kọ ẹ? Ṣé kò ń ṣe Adéṣọlábì ló ń sọ ṣá? Ó ti rọ́kọ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ọkọ ọkẹ. Ngbà tó wọ wèrè. Wá ṣé wọ́n tó tiẹ̀ ti ń jagun tó ti wọlé tó ti ní ogun tógun ti ń bẹ fà already. Mọ́mì, àdúrà la fi wó di Jericho. Àdúrà ni gbogbo nǹkan tó dà sí tí ò dá ń fàdúrà. Ó gbà pé Jericho wà bí ni. Tó wà òkè. Tó ti ń bẹ̀rẹ̀ nǹkan gbógun ayé ẹ̀ kú o. Ọmọ mi dà. Ń bẹ lókè yín rẹ̀ jú. Òun díẹ̀ òun dẹ̀ fẹ́ lọ sókè òun fẹ́ lọ sùn. Òun wá rẹ̀ jú lókè. Èwo lèdè burúkú tó ń sọ? Yorùbá ni mi sọ mà. Yorùbá ló ń sọ? Bẹ́ẹ̀ ni. Títà padà bí ti gunukun. Ń bẹ lókè yín rẹ̀ jú ni. Ń bẹ lókè yín rẹ̀ jú. Adéṣọlá o! Kọ́kọ́rọ́ mọ́tò. Tó bá ti mú Adéṣọlá! Adéwọ́lọ́ máa ń wá ìlú máa parí. Adéṣọlá o! Adéṣọlá wọ̀dà! Mama
Kí lorúkọ ẹ? Bísọ́lá lorúkọ mi. Bísọ́lá. Ọmọ mi ti bá mi sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀. Lóòótọ́ ìgbà tí mo rí ẹ tí mo wọlé condition tí mo bẹ́ yín ó lágbára. Àtúnwá máa bọ́lẹ̀ ń sìn. Mo tún rí ẹ, mo tún ka Bible, ìwé mímọ́, respect. Torí lẹ́yìn gangan gbígbẹ́ kọ́kàn mi kó ṣe kí ni kó balẹ̀ pẹ̀sẹ̀. Torí gbogbo ẹni tó bá ti ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn ó ti lóhun gbogbo. Torí tẹ́dà bá wà láyé tí ò bá níbẹ̀rù Ọlọ́run ilé ayé asán ló ń gbé. Ọlọ́run sì ní já gbé ilé ayé asán. Ṣé o fẹ́ fọ́mọ mi ní abẹ́kùn fẹ́ bára yín ṣọ̀rẹ́? Mo fẹ́ fẹ́ ni, a fẹ́ fẹ́ra wa ni mà. Ẹ fẹ́ fẹ́ra yín? Bí bá fẹ́ra yín ó dà. Ọmọ yín á tiẹ̀ fáìn torí wọn náà fáìn. Òun ṣe òbúrẹ́wà obìnrin. Àmọ́ ṣé ó ṣàlàyé fún ẹ bó ṣe jẹ́ lọ́wọ́ mi? Ọmọ tó ń wo ojú kan ẹ̀pọ̀ ojú kan èrè ni o. Kò pé méjì o. Mi ò dẹ̀ fi ṣeré. Mo dẹ̀ mọ ogun tí mo jà nílé bàbá ẹ̀ kó tó di pé ẹyọ kan yìí ó dúró sí mi lọ́wọ́. Ẹyọ kan yìí náà mi wá fẹ́ kó ráre látọwọ́ obìnrin. Mo fẹ́ kó ní ẹnì kejì torí ìyàwó ó máa yá lọ ni. Àmọ́ mo fẹ́ kó ní ẹ̀jẹ̀ ni wípé ìyàwó tó bá fẹ́ òun ló máa ṣìkejì ọmọ tí mo ní láyé mi. Mi ì ní rí ọmọbìnrin yẹn bí ìgbà tẹ́ pé ó níyàwó máa rí bí ọmọ bíbí inú mi pé mo wá ń tó àyè méjèèjì papọ̀ ni. Ìyẹn tọmọbìnrin yẹn bá ní ìwà. Eléyìí ló wá mú mi tí mo ṣe fẹ́ tojú bọnú ayé ọmọ mi kì í ṣe níta burú o. Mi ì fẹ́ ní kíyàwó tó bá fẹ́ kó má gbádùn ẹ o. Mi ì fẹ́ ní mo fẹ́ máa mọ bó ṣe ń sùn mọ́ ṣe ń jí o. Torí ẹ̀yin ọmọ jẹ́sìn yẹ ẹ pẹ́ sọ pé ìjọba kíyọ ọkọ ni mí lára kíyọ ọkọ yẹn ya kú dànù ẹlẹ́mìí mi jẹ́ ìfẹ́ kí n bá yẹ ọkọ lé ẹ̀yà bá rọ kú sí mi kú àbá o. Èmi ò kí ó kúkú kan bí èṣe yíyẹ o torí mo jìyà lórí ọmọ. Torí obìnrin náà tó ń bọ̀ ńgbà mo ti ń sán lọ́ní lórí ọmọ mi bọ̀ kò sí ń bẹ̀ o. Ọbẹ̀ dùn tán ayámúdé olóhùn náà fẹ́ láńbẹ̀ ní o. Tèmi ò ju wípé tó bá ti níwà ọkọ mi o ò ní pírọ́blẹ́mù pẹ̀lú mi o. Ìwà tí mo wá ń sọ ni wípé ìyàwó tó mọ mi bá máa fẹ́ ó máa lọ gbé lọ́dọ̀ mi fún odidi ọjọ́ 7. Sórí gbígbé tó máa bá mi gbé kì í ṣe gbogbo ya mo fẹ́ lò bí ọmọ ọ̀dọ́ o. Mo fẹ́ ká mọ̀ wá ara wa kí n mọ weakness ẹ̀ kóun náà mọ weakness mi kí n mọ ohun tó fẹ́ kóun náà mọ nǹkan tí mo fẹ́ kó mọ ohun tó jálèbú ara mi. Débi pé tóun àtọkọ bá wá jọ ń gbé tí bá tiẹ̀ délé wọn ìwà mi ò ní jẹ́ àjòjì sí i. A ti mọ̀ pa ìyá ọkọ mi wọ́n ṣe ríre. Bára tá bá tẹ̀ wá ń sọ nípa mi pé ìyá ọkọ ẹ̀yàn burúkú ni ó burú òun á lè máa gbẹ̀rí mi jẹ́ pé kò ṣe pé bóyá kí mo bá wọn gbé nì. Mo dẹ̀ mọ tán lè ṣe mo mọ tí wọn ò lè ṣe tóun náà máa gbẹ̀rí mi jẹ́. Tẹ́mi náà dẹ̀ wá ní ẹ̀ tó máa gbẹ̀rí ìyàwó ọmọ mi jẹ́ pé kò ṣọmọ bẹ́ẹ̀. Mo ṣe ṣèlérí pé ẹ tó máa fi ọmọ mi kájọ lọ mọ̀ wọn ara wa fún ọjọ́ 7 kájọ gbóòórùn ara wa tó à ní lè jájòjì síra wa tó dẹ̀ ṣetán láti ṣe. Mo ṣetán mà. Ìyẹn ò tí ẹ ń ṣe problem àmì. Èmi tiẹ̀ ti bá sọ tẹ́lẹ̀ pé ẹ máa wá sọ́dọ̀ wa òun dẹ̀ máa tẹ̀lé yín lọlé alọ́ lo 7 days pẹ̀lú yín ó dẹ̀ wá òkè pẹ̀lú ẹ̀. ń gbọ́ wàá bá mi gbé. Má bá yín gbé. Wàá tẹ̀lé mi lẹ́nu àjọ lọ ṣé o mọ̀ náà dá. Ọkọ mi bó tiẹ̀ mọ̀ náà dá ṣọlí tó ń jẹ yẹn kékeré ni mò ń dá yàtì ṣọlí mo lè so oúnjẹ 20 èèyàn tó bá jẹ́ yẹn yín ò ṣe problem tó ti gbọ́ ìwà ẹni mo nídìí tí mo fẹ́ wò nìyẹn tí bá dẹ̀ tí mo wẹ̀ láàrin ọjọ́ 7 tó bá ti balance pẹ̀lú mi ó ní ṣòro. Ó tiẹ̀ máa balance màmí ní any reason láti máa like ẹ. Ọkọ a máa wẹ̀ ọ má lọ pé bóyá ọjọ́ 7 yẹn ní ríra o a máa wá o ó ṣe ìyá mi ó yá gùnkè. Àmọ́ ṣé
ẹ̀jẹ̀ fáwọn àbí wákàtí kọ̀ọ̀kan tó bá ẹ̀mọ̀ pé tó bá lọ. Sáré tẹ̀lé ẹ lọ ẹ lọ sọ̀rọ̀. Báwo lè wọ kíchìn rẹ? Oúnjẹ wà ní microwave. Kò sí wàhálà mo ti ra history food kan sìn mo ti gẹ̀ yẹn ní mọ́tò ọjọ́ ṣeéṣe o wọ́n ẹ bá dáa. Olúwa Jésù Jésù ṣàánú fún mi ṣàánú fún mi Jésù Jésù ṣàánú fún mi Jésù ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi. Kí ló dé? Mọ́mí, mo ń gbàdúrà lọ́wọ́ ni. Àdúrà. Yes ma. Ẹgbẹ́ ìdílé àgbọ̀dọ̀ sún dẹ́wọ́. Ṣọ́ọ̀ṣì ẹ̀yọ́ ni. Mọ́mí, àdúrà dà ní. Wọ́n ẹ̀ wo tí mo wà lọ́gbọ́n tí mo ta gìrì lójijì. Kí ló dé? Ó ṣe èèyàn ni. Ṣé ó fẹ́ káwọn lébọ̀ wá sí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wá sí kó máa lọ pé 5 minutes lémi lórí pé èèyàn kan wà nínú wa tó ń ṣe fáyàfáyà. Kọ́ sùúrù o, ó ṣe lóhùn ni. Mọ́mí, àdúrà dà ní. Àdúrà dà gidi. Bọ́ọ̀dà àdúrà wá di títí wèrè. Kí ló dé tó jọ yàgbà Jésù àgbàdúrà gbàdé? Kí ló dé? Ó pààyàn rí ni. Ebi kọ́ mọ́ ẹ̀rọ àgbà tó mo ṣe wà ní ìròpó mo gbàdúrà báyìí rí. Ọlọ́dẹ ń gbàdúrà. Kí ló dé ayé ò lè tó bẹ́ẹ̀? Ọlọ́run rorò tó báyìí nà án. Má jẹ́ ìpariwo yẹn mọ́ o. Àìdí sago méjì òru. O ìwà lórí ẹ̀ṣẹ̀ àníwá. Nígbà tí àníwá. Dáradára. Jésù 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 Olúwa Jésù. A ní ohun ẹ̀ lọ́ọ̀kẹ́ ọmọ yìí kí ló dé? Ọgbọ́n wọn kẹ́jù kí ló dé? Ẹ má gbà mí kẹ́ tí bá tún kó mọ̀ wá láì wá máa dáná sún ẹ́ ni o. Kí ló dé? Wọ́n lè sọ òun lọ́wọ́ agogo. Jẹ́ ká wọ́n tà jẹ́ o. Mi gbọ́dọ̀ gbọ́ kọ́ nínú yàrá yẹn mọ́ kọ́ mi gbọ́dọ̀ gbọ́. Dárò láfẹ́ mi àti ẹ. Bísọ́lá. Mọ́mí. Ẹ káàárọ̀ ma. Ṣé ẹ dára jí? Dáadáa ni ma. Kí ló dé? O ò gbálẹ̀ ni. Mo ti fẹ́ gba màmí ò rọ́wọ́ ni. O ò rọ́wọ́. Ọwọ́ àbákù rẹ. Ọwọ́ as in broom. Ṣòrí pórí ẹ̀ ò pé. O kọ́kọ́ gbé mi gbági. Ìgbálẹ̀. O tún sọ òyìnbó ẹ̀ broom. O wá sọ fún mi pé ọwọ́ àbákù rẹ. Ṣé o wo bó bá ti dé kíchìn bẹ́ẹ̀ yẹn ọwọ́ ẹ̀yìn ilẹ̀kùn yẹn ibẹ̀ nígbàlẹ̀ wà. Mọ́mí, mo ti ń dáná fún yín. Ọkà wà lórí iná. Mi ò wá mọ̀ bí tí ọ̀rá wà ti máa pọ́n ọkà yẹn sí ni. Ọkà. Bẹ́ẹ̀ni. Ọ̀rá. Bẹ́ẹ̀ni ma. Jọ kí lọ̀rá. Ọ̀rá nylon. Orí ẹ̀ ò ya wèrè ni. Orí ẹ̀ dàrú ni. Jọ èwo lò sí gan náà. Kí ló tó nǹkan ọmọ mi lọ́pọ̀lọ́ báyìí? Kí ni òsì gangan náà? Ọmọ yìí pé nylon wáì tó ń sọ pé ọ̀rá. Ok, nígbà tó ń sọ pé ọkà, kí lọkà? Wọ́n ní kí lọkà? Amalama. Torí kò stupid. Just simple arithmetic. Mi ò rí nylon o, mo fẹ́ bá yín ro àmàlà. Simple and ABC. Ó wá ní mo ti ń ro ọkà lọ́wọ́. Gbogbo àwọn èdè burúkú yìí ó wọ I don't like it o. Má gbẹ̀mí gbági o, I don't like gbogbo èdè burúkú tó mọ̀ pé lálẹ́ àná. Oyè ìkọ́ ayé mi bá wà là tí ó mọ̀ ṣá. Pé lálẹ́ àná bóyá rẹ̀ sí gbóhùn sókè. Bí ẹ tó ti ṣe Jésù yìí. Mo mọ ya agbó kí n tó sùn o. Ó tún wá dàrọ ìjó tún yẹ kó máa tún kọ́ ọmọ bílẹ̀nì mi ni. Má jẹ́ fẹ́ pẹ̀rọ ara lọ́wọ́ mi ní láìkẹ́ o. Èpè yá sí mi lẹ́nu o. Kó tó fi èdè kó tó fi bá yé mi jẹ́ níjà bá rí mi Yorùbá nílé gbogbo má wulẹ̀ sóúnjẹ lọ́wẹ̀ bó bá ti wá wẹ̀ tán
ṣe wá rí ẹ tó bá mú wèrè wálé lọ́wọ́ ọmọ bí wèrè ṣe máa lọ èmi mo mú wèrè wálé àbí màá dá wèrè padà. ẹ má bínú. wọ́n tó paná gáàsì ẹ jọ ṣé mi ti dá pàtẹ́sán báyìí mi ṣe ẹ jọ ṣé dandan kọ́ ọmọ mi fẹ́ yàgò mi ìfẹ́ gàgẹ́ mímì lọ ìwà wọ́n tí mo ṣe orí fọ́ mi wá wàhálà wà. pé tí mo fẹ́ òun ni mo sọ fún ẹ. bọ́kílẹ̀ tẹ̀yìn ṣe báyìí náà ẹ̀yin náà fúnra yín ẹ testify sí pé ọmọ gidi ni Bísọ́lá as a matter of fact ọ̀tẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀bà tó ń ka báíbù ni ẹ̀ dẹ̀ pé ó ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn ó dẹ̀ ní bẹ̀rù lọ́kàn so kí ló tún kù kí ló ṣe. ó ní wà mo láìkẹ́ bẹ́ẹ̀ àmọ́ ó ní àwọn èdè burúkú èdè adójútì ní èdè téèyàn gbọ́dọ̀ múyàwó jáde ká máa sọ èdè burúkú. wọ́n ṣe pé èèyàn tí ò lédè lẹ̀ ń wá náà ṣé èdè ló mátà ní ṣé kò téèyàn sọ ló mátà ní àbí kí ò ní wá ìpẹ̀lẹ́ kó ní tẹríba kó wà kẹrin kó lè dànù kó lè tún lè ṣe kó lè tọ́jú ọkọ. gbẹ́nu wẹ̀rẹ̀ ìjáwọ̀ jàre kíyàwó ọmọ mi kó máa sọ màámi ò sẹ́ ẹ jọkà mo wo ra mi báyìí pé ọkà lóòótọ́ aráàlú òkè máa ń sọ pé ọkà àmọ́ bóun ṣe máa ń pè yẹn dálẹ́tì yẹn yàtọ̀ nígbà tó máa ṣe màámi ò lọ́ra ńlé mo ní ọ̀rà láìdẹ̀ ló ń pè lọ́ra o ṣé ẹ jẹ kàún àmọ́lá ló ń sọ o nígbà wọn bá jẹ́ màámi ń rọ́wọ̀ mo ní ọwọ̀ mo wá wò pé kò yé mi mo láti pè èèyàn ni mo ní ẹ jọ̀ọ́ kí ló ń jẹ́ ọwọ́ ni ṣé mi ò mọ̀ ní ìgbálẹ̀ mo ní ìgbálẹ̀ lẹ́ni ẹni kí ló dé mi ò lè sọ pé ìyàwó ọmọ mi ni mo yá adé mọ́bẹ̀. mami ẹ sọ nǹkan lọ́jọ́ kan lọ́jọ́ kìíní àná ẹ sẹ pé ìwà ló jájú ọmọ ẹ ní wa and again mo ti ń tọ́ díẹ̀ o mo ti ń train díẹ̀ before now ó burú jù báyìí lọ ọmọlẹ́pẹ̀ àwa méjèèjì ẹni ọmọbìnrin ní ọmọkùnrin ní kọ́tẹ́ sọ nìyẹn. sọrí tí èdè burúkú ibà ti wà nú ẹ̀jẹ̀ kò ṣeé parẹ́ kódà ọmọ ẹ̀ àtúndogún ẹ̀ torí pé o máa sọ fọmọ ọkọ mi sọ ọjà ẹ̀ka ọmọ ẹ̀ kọ́ lè mọ ọmọ ẹ̀ lọ bẹ́ẹ̀ dé pàtì lójú àwọn ọ̀rẹ́ káṣẹ́ màmá mi always give her ọkà. màmá mi kò possible now. kò tẹ́ mi sọ bẹ́ẹ̀ ó bá nú ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ ti rọ̀pọ̀ ni. ẹ̀jẹ̀ tó máa fi bí mọ́tò máa fi tọ́ ọmọ yẹn ó náà máa ti change. kò lè change. kí ni pẹ̀lẹ́dẹ̀. it's not minor thing. tí wọ́n bá rọra ẹ̀ pin mi ò rọra mi pin ní agbára Ọlọ́run nílùú yìí ó máa bá àwọn igi olórí orílẹ̀-èdè nígbà tó ń ṣe ara wa kun òkè ọ̀hún téèyàn gbọ́dọ̀ dárúkọ wọn tó ń jẹ olórí wa lọ́dún kan báyìí. ta ni. àrùn èdè yẹn mọ́ ni tó ń chai there is God wọ́ọ́ bàbá tí ní wọn báyìí kò ní wà lọ́wọ́ sọ pé ta rè there is God ni. ẹ wọ mami gbogbo ilé tẹ̀ ń sọ yẹn ẹ kàn sọ yẹn fúnra yẹn Bísọ́lá máa fẹ́ and there is nothing anybody can do about it. ta ló sọ yẹn. èmi mo sọ bẹ́ẹ̀ because mo love ẹ. ìwọ ló sọ bẹ́ẹ̀ ok Bísọ́lá ọmọ mi ló máa fẹ́ mo gbà ọ̀nkọ àbúlórí burúkú ni ẹ̀mú. ẹni ẹgbàá náà mo lè fẹ́ kó. má sọ̀rọ̀ burúkú sínú ayé ẹ tí ọmọ mi bá fẹ́ ò ní finú ṣoyún ò ní fẹ̀yìn gbọ́n mọ́ tí ọmọ mi bá fẹ́ torí ọ̀fọ̀ bá mọ́ ọmọ mi tí ò bá ṣèfẹ́ inú mi ọ̀rọ̀ ẹ máa dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa. ó ṣe mú mi. ó bẹ́ẹ̀ rà. máa pè é. wàá pè bo. bó bá tún pè é gbogbo tó bá dá wọlé kò ní yọrí. mi ní pè é. ó bẹ́ẹ̀ rà. ṣé fẹ́ báyé mi jẹ ni. ṣé fẹ́ báyé mi jẹ ni. ayé ẹ̀ máa tún ṣe ni next ta ló kàn. Malagara si mama, malagara si mama. I'm telling you that tí n bá ṣe pé nǹkan tí mo mi ṣe kó dùn mọ́ mi irọ́ wọn pa ó ti ń di lemọ́lemọ́ náà ó ti ń pọ̀ jù tí bá mi lè lọ ẹ̀ wá ní kò mara mu kí n mú yẹn lọ wá ní ó sọ̀dẹ̀ lẹ́nu ìwọ láfẹ́ mú lọ tó fẹ́ tẹ́ wọn lọ́rùn tí bá yẹ kó jẹ́ ìyá mi ni for a fact má ti sá lọ fún wọn yes àti pé iṣẹ́ mi náà pé béèyàn ti ń rówó èèyàn ṣáà lè fìdí ẹ̀ kí èèyàn gbàgbọ́ mi lọ ó ti ń pọ̀ jù náà ṣé èèyàn kìíníyà òun mo níyà ni àbí bí mo ṣe tó ìdéǹdé Ọlọ́run bí mo ṣe tó ìbáyìí kí n má ti fẹ́ yàwó sílẹ̀ ìwọ rẹ ẹnu ẹlẹ́kẹ̀jì ló wà tó ń tọ́ ọmọ ẹlẹ́kẹ̀jì ló ń tọ́ lọ yìí àtàyè bá gbàgbé yẹn wà ti fẹ́ yàwó kan sí èmi mi ti rí kan fẹ́ kò dá o. ọ̀la ó máa ní sùúrù fún mọ́mì ni sórí
mi ò sọ pé nǹkan tó ń ṣe dà ó ti yé because kò yẹ kí irú ẹ̀ ṣe máa ṣẹlẹ̀ ní generation tàwa yìí but àwọn wá decide pé nǹkan táwọn fẹ́ ṣe nìyẹn ó máa ní sùúrù fún wọn ni kò sí nǹkan tó fẹ́ ṣe sí now sórí nǹkan tọmọdé tó bá gun orí àga báyìí tó bá nàgà tó ń wò ó lè má rí tó ihun tágbàlagbà wà lórí ìjókòó tó ń wò lọ báyọ̀ ó túmọ̀ sí pé wọ́n rí jù wá lọ wọ́n mọ̀ jù wá lọ. so pẹ̀lú gbogbo nǹkan tí mo kà sílẹ̀ fún ẹ tán sí nǹkan tó rí sọ náà yìí. àbí wàá ṣe sùúrù fún wọn ni. bó tó bá jẹ́ òṣèwọ̀n máa ṣe irú sùúrù yẹn ni àwọn yẹn máa rò pé ok mò ń wá pé bẹ́ẹ̀ pé mò ń wọ́nà kan mọ̀ ń set wọn up ni láti rí pé mo break up pẹ̀lú wọn nìyẹn kò make sense na ní time and age kí ìyá ṣe máa ṣe pé kí o jẹ́ kí ìyàwó ẹ̀ tó fẹ́ fẹ́ o kó wá sílé ọ̀dọ̀ mi o kí n scrutinize ẹ̀ kí n examine ẹ̀ bí obìnrin gidi who does that make it make sense to me kò wá dọ̀ now. bọ́ orí bá kan lóòótọ́ o so mọ́mí láwọn ò láìkí ọmọ yẹn nítorí pé ó ń ṣèdè. òun náà gbọ́. bọ́ èdè oní nǹkan kan ṣe pẹ̀lú marriage now. exactly my point mi gangan nìyẹn àwọn tó níwà tó lẹ́wà tó níwà pẹ̀lẹ́ tó níwà tútù bẹ́ẹ̀. okay if that should be the case ọmọ tó ṣe mítì nǹkan náà lady yẹn Cynthia bóyá kó introduce ẹ sí mọ́mí because òun mọ̀ ó kàwé ó purge. no don't go there at all mi ò fẹ́ gbé sára mi kọjá mọ́ṣáláṣí ìwọ náà mọ̀ Cynthia now she is educated she is from a rich background ó dẹ̀ mọ̀ wọ́n ṣe máa wúwa ń gbà mí èmi ò plan marriage pẹ̀lú. dúró mi ò rò bó ṣe ń rò tẹ́lẹ̀ o. wait Cynthia she's classy she's sophisticated. wo jẹ́ kí n sọ fún ẹ mọ́mí máa like ọmọ yẹn ó ṣe é rí mọ́yàn ó wà presentable ọmọ tó lè tọ́ka sí ni pé okay as ìwọ fúnra ẹ o lè tọ́ka sí pé okay ìyàwó mi ni then àwọn gan as in-law wọ́n lè sọ this is my daughter in-law. wípé ọlọ́run gbé kí n fọ̀rọ̀ ẹ lẹ́kẹ̀ẹ́ ọkàn mi ò lọ síbẹ̀ èmi kàn wí pé Cynthia pé àwọn posh girls yẹn wọ́n lè má really ní etiquette bẹ́ẹ̀ but then. kò ń ṣe bíi ti Cynthia o mọ́mí máa like ẹ̀ ṣáá ni ọmọ yẹn wà friendly now. jẹ́ kí n try Cynthia. so mama ó ti yẹ ṣòrọ̀rọ̀ ọmọ mi ò ní láti máa rò lọ títí bẹ́ẹ̀ yẹn so nǹkan tán fẹ́ àwọn ló yé ó ti yé ń sìn but I'm very sure pé tó bá mú Cynthia débẹ̀ wọn kò sí ní wọn ní láì Cynthia. ọyọ rẹ mi ẹ já mi àná ọmọ mi ìró lọ sí òun lọ yẹn tẹ́lẹ̀ ọ náà. mo lè sọ pé mọ́mí ẹ̀ ló ń gbé bíbá like she's the only one that stays here. Yes. Because this place looks like a Gen Z kind of house and set, but this looks nice anyway. Pictures of Mary. Why we want physically thing. I'm gonna keep on sick and watching now what Gen Z vibes in. Yeah. I like it. Hello. Oh, Mommy. I got some. Yeah, I'm fine, ma. Sálàfíà. I do got a lot. Cynthia. Yes. Oh, Cynthia. Oh, nice to How meet are you, ma. you? You look so Welcome. fine. Thank you. Glasses. Our parents and Koba everybody. They're fine. They're fine. Thank you for that. Thank you for that. More than pé on English lele. She's so fine. English. Oh, thank you. I love you, ma. You're so fine. Thank you. The glasses. Yes, we are beautiful. You can say that again, She's Mommy. wearing a color-blocked shirt. Cynthia. Ma? Hey, mo fẹ́ mọ̀ nípa upbringing ẹ. Bó ṣe dàgbà, ibi tó dàgbà sí, area tó gbé gbogbo orúkọ mẹ́. Because the reason is that àwọn ọmọ kan wà ó lè jẹ́ bá dí àná bí wọn sí àwọn míì agégúnlẹ̀ but tó bá di pé wọ́n wà ti dàgbà táwọn náà ti punch tán ti túnra wọn ṣe wọ́n á máa ṣe bí ọmọ lẹ́kí. Mo fẹ́ mọ̀ upbringing ẹ gangan. Let me know. See, I like questions, February. Like, you're very different from every other person. Okay. Tell me about February, yeah, February, babe, about the or gone. You just went straight to the point. What school ni? Oh, she's so That's so Gen sweet. Z. Well, apparently, or should I say actually, nígbà tí Daddy mi fẹ́ bí mi, wọ́n ní issues kékeré kan, but ibi tó wọ́n kọ́ bí mi sí kọ́ ló padà bí mi sí. So
don't want to say it. Don't worry, bá mi sọ̀rọ̀. Oh, the top me see is Baby, go back there. Sọ fún wọn. I don't want you to feel bad. It is okay. Only be on lo mi see. No, má worry. Èmi kàn fẹ́ mọ̀ much about you. Kí mo rú bí tọ́mọ mi fẹ́ ti mú yàwó. That's it. So, ibi tí ó mú wọn kọ́ bí mi sí kọ́ lọ bí mi sí. Wọ́n bí mi sí Atlanta in America. Atlanta, Georgia? Yes, ma. In America? Oh my God. No one fear. My dear, you are great. Sherry. Àwọn ọmọ tó tẹ̀ bí sí bá dí àgàn tó bí sí etí odò everything. Tẹ́ bá rí wọn tó bá bẹ̀rẹ̀ pé bó ló bí sí ó lè sọ pé nígbà yẹn kéré mi àwọn parents mi gbà yẹn bí mi sí bá díà wá kó bá díà later làwọn lọ gbé Lẹ́kì làwọn so lóríṣiríṣi pọ̀ tí America. I like that. Thank you, ma. Most of thank you, mommy, my like it over go. And you too, stop feeling bad about it. Okay, I'll try. Great place, you know. I'll try. So ṣé America yẹn náà ló dàgbà sí ni àbí ó padà wá sí Nàìjíríà? What? Ṣé Sinúlé yóò ṣe ni? This is working now. No, it's quite stuffy. Come on, baby, be back to now. I'm trying. Àìní àìsè lẹ́yìn gbé o. No, well, so growing up, Daddy, we are very disciplined. Okay. So mom sọ pé àwọn like kọ́mọ bàjẹ́ and all that. So wọ́n sọ fún mi pé àwọn máa like àti relocate mi pé kí n padà wá sí Nigeria láti wá learn proper. That's nice. So wọ́n fún mi sí ilé kan ní Banana Island ibẹ̀ ni wọ́n rà fún mi. That's nice. So that I would have to learn the culture and everything that has to do with Nigeria. I like that. So that's where I am. And So Banana is yẹn ló ń gbé sí. yes, ma, I stay in Banana Island and That's I have people that help me do stuff as well so that I don't get too stressed. It can be boring anyway. Just me and then 11 workers. So. Excuse me, ṣé o ní football team ni? That's funny. No, ma, I don't do football. But why 11 people? They have different things they do for me. All direct staff, meaning I have somebody that takes care of my laundry, someone that cleans my room, I have a cook, I have a gate man, I have... Gardener. Thank you, that reminds me, I have a gardener. Yeah. They all have different things, don't you, anyway? And that's just it. I don't like. You remember? I don't like going to the salon. Yeah, I know, right? I love that. Stylist ló ń ṣe gbogbo ẹ̀. Don't you bá wá jáde tí ò fẹ́ ṣerun kọ́? Yeah, she would definitely have something to do. I'm a quick by me. You can just want to do some videos for kids, for the internet, TikTok videos. Really, my phone more for me. You're exactly about. That's it. But my dear, ṣé ọmọ mi sọ fún ẹ pé ẹni tó bá fẹ́ fẹ́ ọmọ mi, mo máa fẹ́ ká mọ̀ wára wá. Ó láti bá mi gbé fún bí a week. Ká fi wára wá kí n mọ character tó ní everything like that so ká lè rò pọ̀ ká lè understand ara wa. Actually. Oh, sọ fún. Not yet. He hasn't said anything to me. Mi ò sọ fún mo gbàgbé àti sọ fún wa. Bọ̀ òun náà kò lè ní problem pẹ̀lú ẹ̀mọ́ mi. Did I tell you I'm not ready to do that? Come on, babe. Come on. So. Ẹ sọ̀rọ̀ kí lẹ ń sọ? Kò sọ fún mi, ma. Kò sọ fún ẹ? Not yet. Bó ti wá sọ fún ẹ sì kí ló fẹ́ ṣe? When would you want me to come, ma? Tẹ̀ ní láti bèrè yẹn. Ó lè dúró gan lẹ́nu. Excuse me. Ó kọ́ lè má dúró lẹ́ni. Ọ̀la náà wà okay. Okay. Can start from tomorrow.
Mo kàn ń wò pé mi ní fẹ́ stress yín ni mommy. Stress? Tí bá ń bọ̀ ṣé mo máa lè mú bí staff mi bí méjì wá so that wọ́n lè help me tí bá fẹ́ one or two things. No. Ìwọ àti èmi òun la máa fi mọ̀ ara wa. So màá mọ irú oúnjẹ tó like, wọ́n náà mọ irú oúnjẹ tí mo like. Wàá mọ time tí mo máa ń sùn, èmi náà mọ time tó máa ń sùn. Òun la máa fi get ara wa together. And again baby, stress yẹn ò lè pọ̀jù fún ẹ. Orí pé bíbá ẹ kò tóbi bí ilé ẹ so tó bá ti fẹ́ mú kan ní yàrá gan one take ni wàá kàn lọ sínú ilé bẹ́ẹ̀ wàá kàn mú kan tó fẹ́ mú so. You don't have to. What the help? Yeah, a good one. I don't think that's enough. What? Come on, babe. Come on, babe. It's okay. Oh, my help, friend, to buy fish. No, ma. It's gonna be... Babe. Mom, I'm back. Ṣé ma gbọ́, ṣé ẹ fẹ́ fẹ́ ra yín ni? Fẹ́ fẹ́ ra wa. Wọ́n tó tiẹ̀ kó sọ fún náà. Ẹgbẹ́ tí mo fẹ́ nìyẹn. Mo... Ó yà pa jẹ bọ́tà lélẹ́yìí, ó ti fẹ́ lágbára jù mí lọ. Mọ́mí nǹkan tó ṣẹlẹ̀ pé kò complain, ó máa wá lọ́la, ó dẹ̀ máa dúró fún week. Okay, I'll come. But are we staying in the same place, have we? Like my No, room you have here? your room. Yes, yeah. What about the AC? Because I'm quite hot, ma. What? I'm quite hot. AC? Yes, ma. Don't worry about that. Ọkọ̀ àlọ́ get AC tí AC yàrá yẹn wá wà okay enough for you. Get no AC. AC, okay. What if I want to watch The World or Netflix and all that? Oh, don't worry about that. Èmi náà máa wo Netflix, mo ń wo gbogbo ẹ̀ náà, ní problem pẹ̀lú. Man subscribes to so mommy. But maybe how she makes sense. For some time because it's not making any sense to me. I don't see any reason why I have to. Baby, come on. Ọ̀rẹ́ náà lásán ni mọ́tò pé ó ti pàdé lé. Àti just so now. It's not a big deal. Sure, èmi feel pé normally bó ṣe yẹ kó ṣe máa wà nílé. You see, orí pé àwọn ìyàwó mi ò máa wọlé ńgbà mi. Àwọn àti ìyá ọkọ wa bẹ̀rẹ̀ sí ní problem, wọ́n máa jà lọ́tún, jà lọ́sí. Because it take time láti mọ ara wọn. Ọkọ ẹnìkan ló mọ̀. Ó mọ ìyàwó ẹ̀. So I feel this is the proper way, the polite way tó yẹ kó ṣe máa ṣe tẹ́lẹ̀. Because tó bá wà lọ́dọ̀ wọn sí, wọ́n máa scrutinize ẹ̀. Wọ́n wá examine wọn. Wọ́n á mọ nǹkan tó fẹ́, wọ́n á mọ nǹkan tó fẹ́, wọ́n á mọ nǹkan tó fẹ́. So tó bá ti di pé wọ́n padà wá gbé lọ́dọ̀ wa gan for a few time because ẹni máa ní problem tí ìyàwó àti ọkọ tó máa ní ẹni máa láwọn problem yẹn. So I feel she's actually doing this for us. Yes. Báwo wá gbé lọ́dọ̀ wa fún mi? So báwo lèmi ṣe máa marry wọ? Baby, wọ́n lè wá gbé lọ́dọ̀ wa yẹn, ó ṣe problem because ó ṣì máa lóyún, ó ṣì máa bímọ. Time rẹ̀ relé, ṣé o mọ̀ bó ṣe ń wé ọmọ? Can you? You cannot. Màá kọ lórí YouTube. Oh, YouTube ló máa kọ́ wọ́n máa wé ọmọ tèmi. So as your mother-in-law, she will be around, she will help. So by on time, kò ní máa síjà because it's more than already. And what about who? Bó ṣe lọ sọ́dọ̀ wọn sí, òun náà ló máa wò tó bá ti wá gbé nílé wa. Nípa ti question tó béèrè pé báwo ló ṣe máa marry me, that shouldn't be a big deal. Okay, you know what? Tí bá ti múra tán láàárọ̀, tí bá ti lọ síbi iṣẹ́, màá kọ́ yẹn sọ́dọ̀ mọ́ mi náà. Màá rí ẹ, I'll tell you good morning, my beautiful. Tó bá need anything, wá sọ fún mi. Tí bá lọ síbi iṣẹ́, tí bá ti padà bọ̀ nrọ̀lẹ́, whatever thing tó bá need, màá bẹ̀rẹ̀ gbogbo ẹ̀, màá gbé fún ẹ. So, èèyàn yẹ kó jẹ́ problem. Darling, yeah? Does that not sound like you taking a child to a boarding school and going there in the morning to see how he or she's doing and then coming back to say, hope you're fine? Shame on the boarding school. Only go in the morning, come in the night. Let me just stay in my house. Sacrifice, baby. Sacrifice. Yeah, you claim to love me and... I claim to. Okay, you love me. So she lay for me. Mo mọ̀ kan tó ń ṣe ọmọ ẹgbẹ́ máa ń pariwo. Bàbá dẹ̀ ní ká ṣe lọ́dọ̀ grandma. Ariwo yẹn máa pọ̀ jù. Oh, serious. Okay, you know what I'm going to do, yeah? Jẹ́ ká lọ sókè nsìn. Ká lọ shower. Kí ni wá ṣe tọ́jọ́ mẹ́ta sí ẹ lára. How about that? Ọjọ́ mẹ́ta kò lè expire tán tí wọ́n fi I'm not liking this. I'm not liking Come on, baby. Leave me alone. Come on. Stop it. Dìde, no, dìde. Come on. Come on, my baby. Just let me. My baby. My baby.
But mommy, now, it's another kind of exercise for me. Exercise? That's the best way I can exercise. Hey, tó bá fẹ́ exercise, wá lọ sí gym, wá lọ gym, wá ṣe kó máa jí láàárọ̀, a máa jó. I don't like seeing people. I love to do things in my comfort zone. Shit. You don't understand. Okay, kò sí wàhálà. Ebi tí ń pa mí. Wọ kitchen kó lọ ṣe rice. Kitchen. Rice, oh my God, this woman wants to kill me. Kí ló tó pariwo bí ẹni táwọn ajábùjẹ? Kí ló ṣẹlẹ̀? Gas explosion! Gas explosion. Oh my God. Ta ló fẹ́ explosion? God. I can't deal with it. I'm sorry, I can't do it. I can't do it. This woman wants to kill me. Mommy, gas explosion. Have you heard of gas explosion? Ẹbí ò lọ Ọlọ́run ní gẹ̀rí. No, I'm sorry, I can't. Mi lè wọ́ kitchen mi, ẹ fẹ́ pa mí, kí ni mo ṣe fún yín, mommy? Pé kò ṣe ráìsì kò dín ata dídín sí ká fi jẹun láàárọ̀ yìí. I can't do it. I'm gonna die. Kitchen. I'm gonna die. Okay. I'll die. Mo fẹ́ bèèrè ṣé o ti ṣe ráìsì rí ṣá? No. O lè ṣe ráìsì. No, I cannot do it. I've never done it before. Me, Sherry, má jẹ́ kí n parọ́ fún yín, mi Sherry. When I go bí yín jẹ́ pé ṣé kí n mú ọmọ ọjọ́ mi méjì dání like two of my staff and you said no. So o wá lọ lé ọkọ náà sí àwọn ọmọ ìdọ̀ yín náà ló máa kó dání. Yes, ma. Yes, they get paid for their jobs. Èmi náà ti bẹ̀rẹ̀ kántì, èní ni day 1. A dẹ̀ ń lọ day 7. Lágbó Ọlọ́run á sọ̀kalẹ̀ láyé àtàlàfíà. Màá lọ ṣe ráìsì yẹn nísìn. Màá dín ata sí. But tó bá yẹ pé o lọ mú mi ṣeré, o ní láìkì kan tí màá ṣe fún at the end of the day. No, ó dẹ̀ pé mo wò lórí YouTube rí mo lè buy, but I'm just going to fry the rice and then rinse it, then put it back on. Fry rice. Yes, I have to fry. Kó lè tètè jiná, mo máa dín rice yẹn, màá wá ṣàn, màá tún wá dá padà sórí iná. Wàá kọ́kọ́ dín. Yes, ma. Wàá wá ṣàn. Yes, màá wá fi sórí iná padà, kó lè tètè boil. Kó lè tètè boil. Explosion ni lóòótọ́. Àmọ́ má worry. Èmi á ṣe, so kó wá jẹ. Oh my so God. This is day 1. So second day, tó a máa fi di 5. À yanjú ara wa. I hope I don't get a faint in this house. This woman wants to kill me. Gas explosion. Kitchen. What do I do? Oh my God, this boy is killing me already in his parents' house. Shit, I'm sweating. Okay, make sure you have eating outside, cooking outside. That's it, just put it down. And 2. Center. Oúnjẹ ni. Sorry, ma. It's a food. What? Mommy, you will decide your own chances, eh? Ṣé bójú ẹ̀ mo ṣe wọ kitchen lọ sí tí mo lọ dáná? Because my hair is still very wet. I don't know, like right now, food. Kí ló kàn mí pẹ̀lú pé irun ẹ̀ wẹ̀tì? Pé mo lọ dáná irun tí ẹ̀ wẹ̀tì, kí ni tèmi? I understand. Nísinsìnyí tí mo ṣe jòdó, so I still have wet hair. Okay. So at least that it dry. Kẹ́ tó lọ máa sọ pé ẹ fẹ́ ṣe oúnjẹ àná. Mo ṣe rice yẹn. Mo kàn microwave ọbẹ̀ yẹn ni. You have a kitchen in this house? You made food in this house? A house like this? With this kind of door, and I didn't hear any explosion? No. Ṣé tó bá ti wá dáná ní explosion máa wà ní? Yeah, no man, joke. You're joking. But Okay, ó jẹ́ tiẹ̀ rè. Ọkàn fẹ́ lọ bó ń jẹ tèmi. what's this? What? Looks like the... What? Ọmọ ọdún mélòó ni ẹran tẹ́ pa yìí? It looks like a baby. Are you okay? Èmi ni ọmọ ọdún mélòó lẹ́ran tí mo pa. This is a baby. This is a baby. I will toy now. Baby. Baby. Yeah, if I eat it, I will have nightmare. I can't do it. Àwọn oúnjẹ èèyàn nílé tiwa tó ti yé sìn. Goat meat ló ń wò yìí. It's a baby. I know how goat meat man, Sherry, goat meat man to be.
this is the baby. I don't want to have night on moon. I'm not worried. Mo, okay. I'm fine. I'll call my baby to get me food when it's coming. Oh, they be rueleda. Èmi àgbàlagbà mo wọ kitchen bẹ́ẹ̀ mo lọ dáná fún o wá dé bẹ́ẹ̀ sọ pé baby ni ntẹ́ mi pa yìí. But I didn't ask you to make me baby. Nightmare. Okay, fine. Wọ́n á bẹ́tà kó jẹ nǹkan tó máa jẹ because tó bá ti yá sìn tó bá ti jẹun tán èmi àti a máa jókòó àjọ máa sọ̀rọ̀ ìyá àtọmọ. Ó ti yé. Mo understand but okay, ṣé ẹ lè fi ibi tí ti dáná kitchen tẹ̀sán yẹn ṣé ẹ lè fi bẹ̀ hàn mí? I need to inspect what I need to eat. I need to be sure of what goes down in my throat. Just okay, show me. Let's go. Kitchen in this kind of house. Okay. Forward march. No, I need more bail. Okay. Hey! Wàhálà ti wà o. It's my kitchen. What is this? What? The heck is coming on here? This is... Mommy, do you want to get electrocuted? Kí ló ṣẹlẹ̀? This is supposed to be like... So this is why you... Kí ló pa pẹ̀lú wáyà? Wọ́n gbàgbé yẹn. This is a store, it's not a kitchen. It's not even up to a store in my home, but I can't even touch anything. But má bínú, but ṣé ibi tẹ́ ti ń dá oúnjẹ tó ń wọ inú ara èèyàn lélẹ̀? Bọ́lá ti fẹ́ dà. I mean, okay. Ṣé ibi báyìí náà ni bébí mi ti máa ń rí àwọn oúnjẹ tó máa ń jẹ yẹn? Bọ́ ní kí n ti dà fún bí tí mo ti ń dáná fún. I mean, ọkùnrin tó ń gun orí ti tèmi. Like the man that sleeps with me. So gbogbo nǹkan tó máa ń dà lára yẹn. Àwọn oh my God, I'm infected. Gbọ́, kí ni máa gbọ́? I need to run a test. Oh my God. Hey, why food poisoned. My baby is... Ṣọ́mọ mi ò tún kọjá yìí ẹ̀ báyìí. I think so because ó ti jẹ oúnjẹ mi báyìí. Ó dẹ̀ tún wá padà wá gbó lórí mi lórí. Ó tún wá dà sí mi lára mọ́ mi. Ó ti wọnú ara tèmi náà now. I have to run a test. Kí ló wà bẹ́ẹ̀? My intestine. Ṣé poison ni? My intestine. Ẹ jọ̀ọ́, ara nǹkan tó máa ń sọ pé kéèyàn bímọ kó tọ́ rèé o. Yorùbá dẹ̀ ló bí wọ̀ yìí. Àwọn òyìnbó gan tó jẹ́ pé ìlú òyìnbó náà bí wọn tó jẹ́ pé ọmọ òyìnbó ni wọ́n lójú méjèèjì gan. Inú wọn máa ń dùn fún ọtí ẹ̀bá Áfíríkà pàdé. What? Touch it. Kí ni kí n ṣe? Touch this place. Kí ló kọ pẹ̀lú ẹ̀? Tẹ bá ṣe ráìsì tí ráìsì bá ṣe sórí àádẹ́fọ́ lẹ́tà kí ni ìṣòro? Dirty. Ó dẹ́tì. Yes, ma. I'm sorry. I can't. Ṣé o mọ̀ pé wọ́n ọmọ ìṣọ́ pé mo ní sùúrù tó? Ó dẹ̀ fẹ́ tọ́ mi sùúrù. Ṣé ọkùnrin àìjọ tó ti dé báyìí ló ti ń fún mi stress tó ti ń wàhálà mi? Ṣé o mọ̀ ṣá? Mo dẹ̀ ẹ̀ ń díọ̀ pẹ̀lú ẹ o, mo dẹ̀ ní sùúrù. Àwọn dàbí pé bó ṣe ń ṣe yìí ó ti wá fẹ́ máa sú mi báwo ti fẹ́ máa dé góńgó ọkàn mi. That's not it, but this is not a kitchen. Go to kitchen, Lily, mommy. Kí wá ni? It's not a kitchen. Ilé ìgbọ̀nsẹ̀. What is this? Mo máa wá dárò o. Aṣọ náà ló fún mi ń bílẹ̀ ló sọ pé kí n jẹ́ kí ọmọ mi mú ìyàwó. Are you okay? Tó bá bì sí bí wà láì tó bá ṣe bì ló máa fi ẹnu kó. Come back here. Bọ́lá lọ. Outside. Wá. Ṣé mo pé àjọ tó ti dé tó ń dé mo sọ pé mò ń wò ẹ́. Mo ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù fún mi. Wọ́n á rí pé òkè ń ṣe téèyàn ní sùúrù fún mi. Fọ́sẹ̀! Tí bá ń jàbọ̀ ẹ́. Don't come too close. Kí ni? You're shouting. Wá! Oh my. Ẹbí ọ̀ṣẹ́ bọ̀tá ọmọ jẹ́ àwọ̀rẹ̀ gan. Wọ́n ti kọ́kọ́ tí mo sọ fún ẹ. Ọ̀yẹ́ kúlẹ̀! Ilé ìdá. You're hurting me. Your hand is quite hard. Ọ̀yẹ́ kúlẹ̀! Má ní kọ́ kúlẹ̀! The floor is dirty. Èmi àgbàlagbà ó ń lò mí bí ọmọ ọ̀dọ̀. Màá sọ oúnjẹ fún ẹ, màá ṣe gbogbo ẹ̀. Oh, I need something to kneel on. It's dirty. Oh my God. Gbàgbé wí
I ever sọ pé kí n shut up mọ́? Irú ìwà burúkú wo lóhùn yẹn Cynthia? Ìwọ lọ sọ́dọ̀ màámi ló ń dà wọ́n láàmú. Àgbàlagbà náà máa bá ẹ wí, wọ́n dẹ̀ máa wá òkè. What kind of attitude is that? Ó ṣe kó tó tó, ó ṣe èéfín àmì. Ṣé wọ́n lágbára lẹ́ni? Ó níyà lẹ́ni? Why you stressing my mother? Ó wá pè mí, ó wá fẹjọ́ ẹ̀sùn mi. I thought you were a good girl. I thought you were a very decent person. I thought you are normal. What impetus? You effort you. You must stress. Mo rò pọ̀ tọ́ ilé gidi, mo rò pọ̀ ọmọ tó lẹ́kọ̀ọ́ tó lálùbáríkà tó fowó tọ́ òun yẹn ni. Tó ti di ló ń wà bí idiot mẹ́rin. Ó ṣe kọ́ tó tó, ó kọ́ ṣẹ́ẹ̀sì yọ níyà. Ṣé ò níyà lẹ́ni? Ó lágbà lẹ́ni. Ṣé ò ní àgbà lé? Mo bí ẹ̀. Are you mad? Wá, ṣé lórí burúkú ni ẹ ni? Ó rán mi sílé nìyẹn o. Ṣé ayé ẹ fẹ́ bàjẹ́ ni? Tó bá tún sọ ẹyọ kan máa fún ẹ mọ́rò, àbí lórí burúkú ni ẹ. Ó ṣe wọn lọ fi ń wò mí ná. Ṣé kò yẹ kó ti lọ́ fà fúnrun tí mo gbé kọ́lọ́kọ́lọ́ wo jẹ́ kó rí ẹ pé o? Ó yá wèrè ni. Bẹ́ẹ̀ ló gbé mi lọ sílé kí ẹ máa sọ̀rọ̀ fún wa tí bá fún ẹ mọ́rò, bàbá ẹ wá kọ sí. Ó yá wèrè ni. Ta ló ń bá sọ̀rọ̀ náà? Wà á ṣe nípa òun wò ẹ̀. Mo yá wèrè gan o. Mo ti lọ pe orúkọ mi ní Cynthia fún ẹ tí lọ ń wò mí bẹ́ẹ̀ tó náà máa bì. Wo bí Sídíkà lórúkọ mi Sídíkà tù yẹn wà àwọn bẹ́ẹ̀ bó ṣe ń pọ̀ wèrè ní ẹni. Ọ̀gá fine boy wo mi ò kó yẹn jẹ bá sọ̀rọ̀ kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ olórí burúkú ni ẹ̀ bẹ́ẹ̀ ni mọ́mí ẹ̀ náà sọ̀rọ̀ ẹjọ́ ìmọ̀ káwọ́ sógiri ọ̀nà mi ń di ó ya wèrè. Àgbàlagbà ń pè sọ̀rọ̀ náà ṣé o lè. ló bá tún sọ̀rọ̀ bá tún wá kọ́ sí fún ẹ àbólórí burúkú lélẹ̀ wo bí Mr fine boy farabalẹ̀ jẹ́ sọ fún ẹ poem tí mo gbé wá bí jẹ́ ń kà á fún ẹ pé tí ẹ̀ waste time rárá 5 million máa gba 5 bay mi ó máa pé 5 million fún gbogbo orí burúkú driver tẹ̀tẹ̀ fi mí pè lọ ó jẹ́ èlò 10 million àlàyé 10 million mi máa pé àbólórí burúkú ni ẹni mo dẹ̀ ń sọ̀rọ̀ ó dẹ̀ ń ṣe báyìí wèrè ní ẹni ṣe bẹ́ẹ̀ sáré wá máa délé ẹ lórí olórí burúkú ni ẹni tó bá tún pariwo máa fọ ìtì ẹ wọ́n pariwo mọ́ mi mo kàn bẹ́ẹ̀ olóṣì mo dẹ̀ sọ pé ó rò pọ̀ mọ́ gidi lè mi ṣé ó dẹ́ pé mo sọ pé wọ́n aláta kọ̀ Atalanta ni wọ́n bí mi travel rí tó bá gbọ́ mi travel rí English yẹn akọ lórí street tó bá jókòó ti YouTube wá o ẹ̀lò wàá kà ń bẹ̀ wàá lẹ́ẹ̀ni bẹ́ẹ̀ máa ń kọ́ṣẹ́ lórí YouTube yẹn tún kọ́ àbọ̀ lórí burúkú ni ẹ. ọ̀gá sọ Yorùbá padà wálé tọ́ta ni lórí burúkú à ń sọ̀rọ̀ sọ pé kìnìún wèrè tún ṣàkọ gbé gíláàsì òfò lẹ̀ lẹ́kọ̀ọ́ rí ẹ pé kó tẹ̀ dúró síbi màsáyé dalí ẹrú ojú àṣàlẹ̀ yan àbúrò èlé lè jẹ́ ìṣẹ̀lẹ̀ ọmọ ọbẹ̀ àbí kí lè yẹn bá mi tó bá fọ́ ọkọ mi máa wọ inú ẹ̀ wèrè ní ẹni tó ya wèrè ni mọ́mí ẹ̀ ń bẹ́ mi sọ̀rọ̀ pé kìnìkan mo kàn ń wù ẹ̀ wá ẹ lò mo ti quiet ju eyín mi fúnra mi náà wọ́n bí mo ń ṣe good girl mo ń ṣọmọ bọ̀ọ̀tà ohun mi ò ń lọlẹ̀ kò ń lọlẹ̀ ọ̀gá adé ṣé kò yé wọ́n bọ́ ṣe ń rán ni ẹ̀ ibi tó bá wù ẹ́ ló ti lè pàdé mi wèrè ní ẹni kó mi fún mi pé mi ní gba 10 million kí tó kúrò níbi àìmá gbà. báwo ló yẹ fẹ́ san ṣé fẹ́ lo bitcoin ni àbọ̀ fẹ́ transfer àbí kí láyé gbélé ẹlẹ́ ní list kí láyé fi ṣe shortlet kó mi dẹ́ pè ó ní fẹ́ nú ẹ̀. What kind of attitude is this? Are you leaning? Ọ̀gá adé máa fi rúgbọ̀n sùn ẹ́ mọ́rùn kí ló ń ṣe ẹ́ ó mi dà. Wọ́n ṣẹlẹ̀ wà lọ kí irú ẹ̀ sí ní mọ́tò máa gbé lọ sí báńkì ẹ̀ máa make you try ẹ̀ fine. tó bá ti fún mi lówó mi máa tó kúrò ní. No báńkì lówó yẹn náà wà máa fún mi lówó mi kó tó kúrò ní ó dà kó rò pé mò ń ṣeré jẹ́ wọ́ọ̀bẹ̀ fún ẹ máa fún ẹ sáyé. No. Come no. Baby. Mọ́mí ti wà sálẹ̀ o. Kí ló ń rùn gbogbo bíbẹ̀ báyìí lọ? Baby. Ṣé used plate àbí ọ̀kan wà nínú yàrá ẹ̀? Kí ló ń rùn? Something is actually smelling really bad. Oh, ìwọ ló ń lo toilet ọ̀hún báyìí. No, yeah, fine. Evidence. Phone and ring. Yeah. No, èmi wà sálẹ̀, èmi fẹ́ lọ dúró sí mọ́mì. Bó tó bá ṣe tó wà wá mu náà, nǹkan tó ti ṣílẹ̀kùn tí gbogbo ẹ̀rùn báyìí, tó bá ṣílẹ̀kùn kọ́. Àbí ó lè ṣe pé sọ́kàwé yẹn ò líkì ń ta. Wọ́n lè bá wa sáré tẹ̀. Bárí kò tí mo dà lẹ́nu lé ẹ̀. Bébì, ìgbé ẹ̀ lọ́rùn báyìí.
evidence of good living ni. Sórí gbogbo nǹkan tí mo dà sínú ibẹ̀ yẹn báyìí ara mi ti wá fúyẹ́ ara mi ti balẹ̀. Bọ̀ ọ̀rẹ́ ò yé mi o. Ṣé o ṣe pé kì í ṣe pé sọ́kàwé wa ti gbé ibi kan àbí wọ́n ń kó sọ́kàwé next building? Sọ́kàwé bẹ́ẹ̀bí báwo? Jọ ẹni tó bá ti wọ White House tí gbẹ̀rún báyìí ó sọ wípé tó dá ló ń jẹ sínú ààrẹ. Kí ni? Baby, don't get it wrong. Digestive system it's no problem. Láíláí. You know what? Go wá argue ẹ̀ but tí bá ti lọ síbi iṣẹ́ láàárọ̀ la yẹ wá tẹ̀lé mi màá drop a family hospital wá ṣe check up because nǹkan tí mo gbọ́ sìn baby no kò wá healthy. Ilé ò wà healthy àbí kínú ẹ̀ máa dùn pé bó ṣe wọlé báyìí ó gbóòórùn tó dáa pé ìyàwó mi ó try. No perfume. Mommy was at Man, yes. I love you regardless. Yeah, mommy was Only láti love you. No, ni jare Come. Mama Shoko. Oh, manja for money. Oh, wadada for money. Mommy. Era ma. Kí ló rùn lẹ́yìn báyìí ṣé èkúté kú ni ẹ̀ẹ́dẹ̀kọ́ síta. Actually, àti yanjú nǹkan tó ń rò lókè mà. Mọ̀ ó irun ẹ wo ẹ mú deodorant wá ká tiẹ̀ fi sí gbogbo. Mọ́mí àti ṣe yẹn náà. Ẹ ti ṣe yẹn bọ̀ tó ń rìn pọ̀. Kó má lọ jẹ́ toilet tí. Toilet ó yàgbẹ́ ni. Ẹ bó ṣe lo toilet tán lókè. Ló wá rùn báyìí. Mo ti flush ẹ. Inú ẹ ti bú dẹ́. No! Inú ẹ ti bàjẹ́ nìyẹn tí ẹ bá fi yàgbẹ́ tó ń gbá báyìí. It's just evidence of good living ni kéèyàn kọ́ tiẹ̀ jẹ nǹkan tó dáa tó bá lọ sí toilet kéèyàn dá mo ṣe ọkọ ṣe àwọn veggies àwọn side dishes tó máa ń ṣe mo ṣe àwọn mixed vegetables then mo ṣe basmati rice mo ṣe sẹ́gbẹ̀ mo wá ṣe àwọn soup tó máa ń lò yẹn bíi tàwọn Chinese yẹn mo ṣe mo gbóhùn náà sẹ́gbẹ̀ mo wá lo àwọn mixed fruits yẹn lọ mo ṣàpò gbogbo ẹ̀ pọ̀ just for. Tó fẹ́ gbọ́ mi wọ́n máa jẹ ògbóró nǹkan bẹ́ẹ̀ kò bá nù ẹ̀ mu sórí ìgbẹ́ tó yà yìí wà láì ó ti ń fún mi lẹ́dẹ̀ kórí ti ń fọ́ mi mo ṣe ń gbóòórùn sísẹ́mù mi ti ń dàrú Ọlọ́run. Mọ́mí gẹ̀dẹ̀ kì í ṣe pé every time ló máa ń jẹ́ ìyàwó kàn fẹ́ jẹ́ kí skin ẹ̀ kó máa glow. kí wèrè wọ kí náà bá ní skin kẹ́yọ òun kọ́ ló kọ́kọ́ máa yàgbẹ́ ni kéèyàn lè yàgbẹ́ lẹ́ẹ̀kan gbogbo lè máa gbá báyìí bá pé mo má lè jòdà àdíjẹ́ bóyá máa yẹ ṣe máa yẹ̀yẹ́ mi rè ni. Mo ti lo perfume perfume tó lò ṣáná tó ẹ lọ ra deodorant mo bọ ẹgẹ bóyá kí n list àwọn orúkọ deodorant gidi kẹ máa fi sínú ilé tó bá ti mọ̀ pé ìgbẹ́ ẹ̀ máa ń rùn ó dà ṣé nǹkan akọ̀fẹ́ lọ rí dókítà o ẹ tiẹ̀ ò dá mọ́ nìyẹn o. No, mami. Kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ó ń tẹ̀lé yín lọ sí ilé. Síbo? Àwọn ẹlẹ́gùn kú yẹ. Ṣé tó ń yẹ pé tí gbogbo lẹ́kún báyìí ni? Ọmọ kọ́ òórùn ọmọ tètè ń pààyàn òórùn ni mo ẹ́ sì jù láyé mi. Kò lè pààyàn ẹ gbọ́dọ̀ examine kíkún kí n ṣe wọ́n rírun bẹ́ẹ̀ o ṣe bẹ́ẹ̀ o lè pèsè ó kàn rí bẹ́ẹ̀. Má wà má tí wà tẹ́ má wà. Ó jẹ́ kó wọ́ọ̀gì yín. Àbọ̀lórí èwo ni ọ̀gbìn tó bá ọ̀gbìn. Please my dear, má dún ọ̀gbìn. My dear, ọmọ ìlú wo ni ẹ náà? Ọmọ Ogun State ni mi ma. Ọmọ Ogun State òórùn báyìí kí lorúkọ ẹ? Tọ́pẹ́ ni mà Tèmítọ́pẹ́. Tèmítọ́pẹ́? Àkókò àwọn Tèmítọ́pẹ́ tí mo mọ̀ ọ́ máa ń ní ti. Mo ní ìtì. Má sí aṣọ. Ṣí aṣọ. Mo ní ìtìpọ̀pọ̀. Dáadéba! Má súnmọ́ mi. Kó má súnmọ́ mi. Wọ́n lọ páàkì báàgì. Okay. So wà lè máa. Ní sùúrù. Mi rò pé ó lè possible. Torí mo ṣe wá ṣe ní òórùn tí mo kọ́ gbọ́ yìí. Lámi dédé ni mo kí ni ó kàn ṣẹlẹ̀ báyìí torí nǹkan tó jẹ lánàá ọkùnrin kì í ṣèyàn bẹ́ẹ̀. Bóyá sódò la kó fi kí. Èmi ni àtijọ́ agree pé máa mú lọ lẹ́nu tẹ̀lé ẹ kó ẹ wá lọ scrutinize ẹ ṣáà láti máa examine wọn ẹ wá lọ examine wọn náà. Ó dáa. Ẹ jọ̀ọ́ kí n tó tẹ̀lé yín mo ní request kan. Torí bí mo ṣe wà yìí mi ò láìkí máa dá sùn. Mi láìkí máa dá wà torí ibi bó ṣe tọ́ mi àgbàlagbà ló tọ́ mi dàgbà so wọ́n máa ń kọ́dùn mi wọ́n máa ń pet mi kí n tó sùn mi so ó ti wá mọ́ mi láì tí mo fi dàgbà ó ti bá máa wá sọ́dọ̀ yín àjọ máa sùn ni o ẹ̀ẹ́dẹ̀ wọ́n máa kọ́dùn mi kí n lè sùn dáadáa. Ìyẹn tí wọ́n tún create a bond. Yes, that bond. Kò lè dá sùn ni kò lè. Ó láì kó máa kọ́dùn yẹ. Yes. Máa try. Àmọ́ wàá máa wẹ̀ o ìwé alẹ́ ṣe pàtàkì o
ó bá wẹ̀ láàárọ̀ sórí téèyàn bá ti ń gbá báyìí èèyàn máa wẹ̀ 3 times a day tó bá wẹ̀ tàárọ̀ wàá wẹ̀ tọ̀sán wàá wẹ̀ talẹ́ ànẹ́lẹ́ǹkejì ó láti ní àwọn con perfume tó wàá máa fi ìsara irú àwọn deodorant irú apit ẹ̀ báyìí ó láwọn nǹkan tó máa lò sí tó ti yẹ ń sìn gbogbo bí àwọn private báyìí ó láwọn deodorant tó máa kò and again ìwẹ̀ mẹ́ta mọ́mì ó ti pọ̀ jù because ara máa ṣá. ara ò lè ṣá ó dáa jù ó dáa jù ó ti ànẹ́lẹ́ǹkejì my dear ìjọ tó bá gùn kẹ́sì tún brush ó ti yẹ kó brush. Adumani kò brush. It's actually fine. Tí bá dókè nsì máa lọ fomi sẹ́nu. Adumani fomi sẹ́nu brush gidi tó o bá ní toothpaste ní toothpaste nílé ni kó brush bọ̀ ètò arẹ́kọ̀ọ́ tó lọ yẹn náà jọ má ṣanra mo fọlọ́run bàbẹ̀ ṣàkànkàn yàtọ̀ ṣe tó dáa tó tábà tiẹ̀ lọ sìn gan máa ya ibi tán tí mo ti lè ra àwọn kọ̀ọ̀kan tó dáa fún yín ṣé kò ṣe àwọn kọ̀ọ̀kan fẹ́lẹ́fẹ́lẹ́ bíi flower yẹn ló máa ń lò. Actually fluffy sponge ni mo ó níjẹ ṣọlá àwọn kọ̀ọ̀kan táwọn mọ́là máa ń tà tó máa ń gùn tó máa ń fi ń ṣàárà yẹn má wọrí má tún ṣe nǹkan kan fún ẹ èèyàn dúdú ni ẹ fine mo mọ̀ sórí tí o bá máa fi Epsom salt máa fi sómi ìwẹ̀ fún ẹ àti Dettol yes ó dá ń ṣe kínní Epsom salt àti Dettol tàbá ti mix méjèèjì pọ̀ ṣó ti ẹ̀ wá kọ́kọ́ fi epo para bó bá ti ń wẹ̀ sórí gbogbo ohun tó bá jẹ́ bí ìdọ̀tí ní ampiti máa gbogbo náà kí ló sọ kọ́lẹ̀ máa look fine ní náà wọ́n máa ń tí mò ń sọ náà bàbá dẹ̀ tí ń dọ́sì máa tún ra àwọn pẹ̀fíìmù bíi 3 kan fún ẹ tó kàn ké bọ́ máa lo pẹ̀fíìmù obìnrin ọkùnrin ni kó máa lo pẹ̀fíìmù ọkùnrin máa ń da fún obìnrin tí ó bá ní odò. Mami kò ní odò tọ́ílẹ̀tì ló ń rùn kì í ṣe bọ́dì àbẹ́nu àbí. gbogbo ẹ̀ náà ni kó máa lò yẹn náà wọ́n máa jí ọ̀rọ̀ mi padà sọ ọlọ́sẹ̀ nǹkan mi wà ń bẹ̀ ni àlàáfíà ara mi mò ń dùn máa fún ẹ gbogbo àtọ́ máa fi dé sọ́dọ̀ mi yẹn sórí tí tó bá máa fi lo 7 days yẹn ìwọ náà wàá gbóòórùn ara ẹ dáadáa wàá look fresh. Problem kan wà ṣá èmi ò like kí n máa kó wet sponge kí n máa kó sínú bag so tí n bá ti dọ́dọ̀ yín máa lọ tí bá kọ̀ dókè máa bomi sára tí máa ṣe. ìrora ni are you okay? wẹ́ẹ̀ kankan yàtọ̀ ṣe tó wà ń bí sẹ́ẹ̀ tábà tí wàá ń lọ màá mú ẹ yá ibi tá a tún máa lá kankan yàtọ̀ ṣe gidi sọ̀rọ̀ ọṣẹ tó ń lò fún mi tí bá rí pọ́ṣẹ yẹn ò perfect tó àwọn ọṣẹ kan wà tó máa ń ní odò tó fine àárà yẹn náà iye tó bá ń tà má wọ̀ọ́rì ṣó ti gbọ́. First impression wèrè ó láti lọ. First impression eléyìí ò dáa rárá. Bọ́wọ́ kí n tójú oníkà mi sọ̀tún láyọ̀ bẹ́ẹ̀ ṣe ń. Àwọn tọ́jú ojú kan ayé ẹjọ́ nìyẹn o. Ayé ẹ̀sìn bẹ́ẹ̀ ní ọba ń rùn ìwà sọ fẹ́ nìyẹn pé òórùn. A lè dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀ wò ó ṣèpá kọ̀ fún ẹ. Wọ́n ti ń gba abẹ́rẹ́ òórùn sí àwọn tó máa ń stinky tó máa ń rùn yẹn láti inú. Wọ́n ti ń gba abẹ́rẹ́ lọ hospital. Ó ti yẹ ó dẹ̀ da òbí ọba ti pọ̀ òórùn. Ó ti yẹ ń sìn. Nǹkan tó máa ń fa òórùn púpọ̀ jù tóbìnrin bá wà tí ò bá ti ń lo deodorant sẹ́yà pit òórùn ni tó bá ti làágùn báyìí òórùn yà máa bù tì í ní bọ̀ tó bá ti ń lo deodorant tó dáa tó dẹ̀ ń lo àwọn con perfume tó dáa tí ò ń ṣe perfume obìnrin á look fresh. Mami try to understand me. mo ọ̀tọ̀ ní nǹkan tèmi ń sọ nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ìgbẹ́ tó yà ló ń rùn. ó ṣe wá rùn tó bẹ́ẹ̀ yẹn tó ti yẹ kó sọ. okay ó máa ṣàtúnṣe sí. ọtí mo fẹ́ nìyẹn. because ṣẹ̀rú tèmi tó pẹ́ tẹ̀ ń wẹ̀ she's a very neat person. As a matter of fact tó bá mú aṣọ ẹ̀ báyìí tó bá fẹ́ ọṣẹ tó bá lọ pàǹtẹ̀ á tún lọ yẹn náà. ó ń lọ pàǹtì. yes ó ń lọ g-string gan pàápàá. but òórùn eléyìí lágbára lẹ́ni. ìgbẹ́ ni gbogbo avocado gbogbo. ṣó sọ fún kó tó kú náà pé mi ì gbádùn torí tó bá jẹ́ ipò bá lọ ṣe àṣemáṣe tí n bá ń gbọ́ òórùn burúkú bójú òórùn máa le síta o. whatever thing tí báwo kì í fẹ́ sọ fún tẹ́lẹ̀ gan kò lè tó nǹkan tẹ̀ tí ṣe ń gbọ́ tí máa mọ̀. kò tí ì lè mọ̀ mo yìí ń sọ̀rọ̀ bí ọmọlúàbí. bí Shoko mi bá dé kò ń da rárá àwọn ìwà náà mà báyìí o. bébì ṣé kíá. kò lè ṣe kíá àdínkù wẹ̀ kọ̀ọ̀kan yàtọ̀ ṣẹ náà níjẹ́ kọ́ ṣe kíá. Mama Shoko ó máa ń jà fọ́mọ ni ó ń wá dáadáa fọ́mọ ni ó máa ń jà fọ́mọ ni ó wá dáadáa fọ́mọ ni o. Mama Shoko abiyamọ ni
Irú kí ló ṣe yẹn? O fi irú sábẹ́ ni? Mo gbé. Kí ló rùn? Àbíà ẹ̀? Àbíà? Mo gbé! Ayé olóògbé ẹ má bínú mi mọ́. Ayé ẹ̀ máa bàjẹ́ yìí. Ayé ẹ̀ máa bàjẹ́ ni. Ẹ káàárọ̀ wọn. Mo ní kí wọ́n apologize fún nǹkan tó ṣẹlẹ̀ ní alẹ́ àná. It wasn't intentional. Mistake ni. Mo dẹ̀ wá gbàgbé ni o. O gbàgbé? Bẹ́ẹ̀ni ma. O gbàgbé láti fọ abíyá? Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé alẹ́ àná yẹn mo receive call kan mi mọ̀ pé mo máa pẹ́ tó yẹn. Ìgbà tí mo wá ń sọ̀rọ̀ lọ ó wá wo òru mo wá gbàgbé láti wẹ̀ kí n tó sùn. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Orí pé lórí burúkú ni ẹni tó ní ìtìrò gbé ègìgbó tìrọ̀kàn ábírètà sí ẹni tó yọ òbúkọ dé òórùn dé. Wọ́n nítorí ó wà lórí lọ́ńkọ̀ òun wá gbàgbé láti wẹ̀. Àná ṣé ẹ máa gbọ́ bí ọba tiẹ̀ ń kọrin tí ò bá dùn ṣé kò fetí ara ẹ̀ gbọ́ ṣé tó ń sọ yìí o ṣé ò tiẹ̀ fetí ara ẹ̀ gbọ́ wípé òun ló wà lórí lọ́ńkọ̀ ìwẹ̀ tó yẹ kó wẹ̀ tí mo dẹ̀ sọ fún ẹ pé nílé mi àárọ̀ ọ̀sán alẹ́ tábàtẹ̀ wá sọ pé tọ̀sán ò pọ́síbù pé bóyá o jáde àárọ̀ àtàlẹ́ yẹn compulsory ni ó di dandan kí obìnrin gidi wẹ̀ kó tó sùn gbogbo àgùntàn àti làlá tààrọ̀ yẹn ó yẹ kó wọ́ ṣe ìwé. Ẹ má bínú máa ṣe wọn kọ́ máa lọ wẹ̀ báyìí ń sìn. Ẹ má bínú. Ìgbà tí mo jí mo rí pé ẹ ti wá sí kitchen ẹ ti ń dáná ẹ ti ń clean má wò pé òkè kí lẹ̀ ń ṣe kí n assist yín. Èmi ò fẹ́ bí para mi má tètè ń jẹun láàárọ̀ torí mo ti dàgbà ó ti yẹ ẹ́ sìn oúnjẹ àárọ̀ wà ó di dandan fún mi kí n sáré jẹun láàárọ̀ àmọ́ ò lè bá mi sóúnjẹ ò ní bínú sórí pé mo ti wá ọmọ ọbẹ̀ ráìsì ni mò ń sè yìí tí ráìsì bá igi náà máa bóúnjẹ tiẹ̀ náà fún ẹ wàá jẹun. Tí mi bá lè bá yín dáná ẹ ti jẹ́ ń kí. mo ní wẹ̀ ló ṣe kọ́kọ́ lọ́wẹ̀. báwo ni ẹ. My bad. Oh! It wasn't intentional. Mo gbé ó jábọ́ ni. Ẹ má bínú. Ó jábọ́. Ìṣó. Mo yìí sọ̀rọ̀ pé ápìtì ẹ̀ ó wù. Àbí ó wù. Ìyẹn mo Jésù lálẹ́ àná. Mo sùn tì. Mo bẹ̀rẹ̀ sí gbà. Mo bẹ̀rẹ̀ sí lálẹ́ àná báyìí. Bí mo ṣe ń tutọ́. Tíṣù tí mo lò wọ́n jú. Afẹ́ tó didi kan mo ń tú kẹlẹ̀bẹ̀. Torí gbogbo oúnjẹ ọpọlọ mi mo tún wá dàrú yìí o tún fẹ́ bọ oúnjẹ àárọ̀ jẹ fún mi tó bu iṣu tó ń sọ̀rọ̀ ẹ̀ sí ẹ̀kẹ́ o yá mo ní kí ni Mr. Killa olórí burúkú ìgbésọ̀lá ti fẹ́ pọ̀ mi ẹ̀kọ́ kí náà ṣe mí kó láti fún wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ọba mi. Àbí àbámá orí ọ̀rọ̀. Àbí àbámá orí ọ̀rọ̀ báyìí o. Ṣọlá ò dé dá mi lóhùn náà. Adé Ṣọlá. Ó dé ń ká mi lóhùn ẹ̀ ó lọ sí gan. Wá má bèrè kankan sórí ọ̀rọ̀ yìí. Mo ti mú wá báyìí. Mi ìwà mú wá lásán. Wíwá tó wá mi tó bá kù nínú ẹrù ẹ nínú ilé ẹ kó páàkì ẹ báyìí kó máa lọ. Mami ẹni sùn bébì kí ló ṣe láàrin wa àti mọ́mi. Gbàgbé tó ṣẹlẹ̀. Tó wà ókè pẹ́sàn wẹ̀rẹ̀ wo ló bèrè. Èmi sọ ọ̀kan tí mo fẹ́ fún ọ yìí pé ọmọ tó mú wá dá padà sílé wọn. Mami ó máa ní ìdíje ìṣẹ́wé kí n dá padà ẹ̀dín náà mo ń tíra ti bèrè lọ́wọ́ ẹ̀. Lọ́dà ìdí ni wípé fẹ́ fi sọ́ba ayé mi jẹ. Bẹ́ẹ̀ ni sọ yóò dá. Ara máa ń dání. Ṣé sọ nìkan ni? Gbàgbé sọ tó bá ṣeun tá à ń wí yìí bá yà á fi yà á air fresh na burúkú
ọlọ́ba jẹ́ kó níwọ̀ ẹ̀bú kú. aṣọ pé tó bá dán kó má yàgbẹ́ kó má múra tí Ṣọlá wọ́n ìgbẹ́ ni àdìgbẹ́ ojú ìyá wèrè èmi ń bá wọ sọ̀rọ̀ òun kàn ó yá wèrè ni ó yá mú kọ́kọ́rọ́ lọ gbé ọmọ yìí lọ́lé wọn. mami má jẹ́ kó lọ́lé wọn kò kí work bẹ́ẹ̀ relationship náà ti wà emotion. Ṣọlá tí o bá gbé ọmọ yẹn máa kú sí ẹ lọ́rùn. Okay, mami ẹni sùn. Mọ́mí wọ́n máa bẹ̀ẹ́ lẹ́bẹ̀ẹ́ àbúrò. Mọ́mí ẹ kò tẹ̀lé mi lọ́sọ́kùnà àwọn èrò àwọn àgbẹ̀ kò ṣe máa pààkì. Báko kò ń kọ́kọ́rọ́ kò ní gun òkè yẹn mo sọ bẹ́ẹ̀ ìjọba níbi níbi wọlé. Mami ẹ kì í bá tẹ̀lé. Ayé máa fi pa bíbí mi. Bébí ẹ̀ wo ká ní bébí ẹ̀ wo lóòrùn yìí òbúkọ́dé òbúkọ́dé ayé máa bàjẹ́ ni ó yá. Tọ́pẹ́ ní sùúrù okun òkè ń wò ruru káwa ruru at least tí nǹkan bá ṣẹlẹ̀ ó ti wá fẹjọ́ sùn mí wàá farabalẹ̀ èmi gan á gbọ́ tẹnu ẹ̀ kí nìkan tó ṣẹlẹ̀ gangan. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run at this age and time pẹ̀lú present generation tàwa pẹ̀lú present age tàwa ní àwọn 2020s láì ṣe pé àwa ní 1990s kí ìyá kó sì máa yan ìyàwó fún ọkọ ẹ jọ̀ọ́ show right àwọn nǹkan tí wọ́n ti ṣe back then ní ayé àtijọ́ olden days tó ṣe ní time tí wọ́n fẹ́ wá gbé wá sí àwọn Gen Z age. Kódà. Ẹ̀yin náà rí bẹ́ẹ̀. Kódà rárá kò bójú mu especially ní generation tàwa ikú tiẹ̀ dá but now táwọn ti wá choose pé báwọn ṣe fẹ́ ṣe tàwọn nìyẹn kí la fẹ́ ṣe sí ẹlẹ́nu rúrùn ló làmú ìyá ẹ̀ woman yìí ló lọ́mọ ẹ̀ so bó ṣe fẹ́ nìyẹn àwọn náà decide pé káwọn máa ṣe audition fáwọn obìnrin tọmọ wọn bá ti mú wá so wọn á lè wo èyí tó wù wọn lọ́kàn ara wọn so kí ló ṣẹlẹ̀ gangan. ẹ ṣe o ṣe rí màmá yìí kò sí nǹkan tí mo ṣe nínú ilé yẹn tí mo mọ̀ ń ṣe tí mo bá ṣe mistake tí mo kàn gbẹ́sẹ̀ kan tí mo gbé síwájú báyìí wọ́n ní mi ò gbé dáadáa kí n gbé igbá kí n gbé síbòmí báyìí wọ́n ní bó ṣe ń gbé kọ́ nìyẹn kò sí nǹkan tí mo ṣe lójú wọn tó da anything tí bá ti ṣe báyìí ó wrong kí ló dé kí ló ṣẹlẹ̀ láì ṣe pé ẹ̀yin lẹni ilé wa ẹ ṣáà nílé tiyín nǹkan tí mo mọ̀ pé àwọn màmá ọ máa ń fún àwọn ọmọ ní space you give your son you give him space kóhun àti ìyàwó àbẹ́ni tó bá fẹ́ fẹ́ kí wọ́n jọ mọ́ra wọn kó wọnú ara wọn kó jọ ṣe dáadáa you get let that connection be between them without third party but irọ́ ni she's just choking us she's in our life she's foreclosing into everything we do especially my own. kò tiẹ̀ dá lóòótọ́. She God bless you for that statement. bọ̀ sórí Tọ́pẹ́ ẹjọ́ kì í ṣe tara ẹni ká má mọ̀ dáa ó ti mọ̀ èmi àti ẹ̀ làwọn bí ń sìn sórí gbogbo nǹkan tí ò ń sọ látàárọ̀ mo ti gbọ́ sí torí Ṣọlá ti ṣàlàyé fún mi but jẹ́ kí n sọ èyí tó ń jó tọrọ fún ẹ ìwọ gan fúnra ẹ ó fọ́n bù. lọ́nà ó fọ́n bù sórí àwa ọkùnrin táwa ń tà ń sìn nǹkan kan ṣó táyé èmi jẹ́ kí n fira mi ṣe example èmi gangan fúnra mi mo hate kóbìnrin lọ́bùn má bínú mi I don't mean to insult you nǹkan tó sọ ni mo kàn try láti ó ti yé ń sìn ó jẹ́ kó yé mi ó ní màmá complain ó náà sọ pé ó lọ́bùn ó ní in fact gan wọ́n nígbà míì for the whole day ó lè máa wẹ̀ wọ́n ní even gan ọkàn máa ṣe àwọn oríṣiríṣi wà máa ya sópa wọn the smell from your armpit and everything is according to him o ṣe mọ̀ pé mi ò bá wọn débẹ̀. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ from the very beginning wọ́n ní mi ò kí n wẹ̀. kò tó sọ ni. ẹ jọ ṣó possible okay kéèyàn wà in 24 hours ṣe bọ́ ní just choose a time you want to shower once a day or so ètí bá dé choose pé okay maybe ẹ mọ̀ kéèyàn ti ṣe gbogbo ẹ̀ láti àárọ̀ títí dilẹ̀ ṣú mú dẹ̀ lè gbàgbé kí nǹkan wò pé òkè ọjọ́ kejì bóyá ọ̀sán yẹn láti wẹ̀. ẹ̀ nà ọmọ akọ̀ pé òkè o stress and all òkè ọjọ́ kejì o màá dẹ̀ carry ẹ̀ over màá máa wẹ̀ ní ọjọ́ kejì ẹjọ́ kí ló bá dì lọ. ẹ ti rí ẹ mọ̀ èèyàn lè gbàgbé nǹkan kéèyàn ti ṣiṣẹ́ kéèyàn wo TV kéèyàn gbàgbé nǹkan màá dẹ̀ carry ẹ̀ over pé òkè o kò ṣàṣe ṣe lé ní okay let me just carry it over next day we pick up from there. ẹ dẹ̀ sọ pé mo ìyàsó ẹjọ́ sọ́lọ́hún dá lè so. àtọ́. ok ṣé táyìn bá jáde kẹ́ lọ public place ṣé ẹ ti rí ibi kan tọkọ̀ kan tó wọ́n bí tó sọ pé ibi ìbàdàn kò ti máa yà so. kò sí even gan nílé yín gan kò sí wọn ẹ yọ yàrá kan sílẹ̀ pé lè so. normal
to fat is just a normal thing. You push out àwọn gas tó wà nínú èèyàn kéèyàn flush ẹ. Normally gan tẹ́ bá lọ hospital gan tó bá ṣe operation fún yín bẹ́ẹ̀ bá so gan wọn ní jẹ butter. It's a normal thing. Ó dẹ̀ kọ́ gbà bẹ́ẹ̀. Ó tún sọ wípé bóyá ibì kan kí lẹ sọ pé abíyá mi rùn. Wọ́n sọ bẹ́ẹ̀ ni. Wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n náà pé. Ẹ wò mí látòkè délẹ̀. Ṣé mo jọ ẹni tó ń rùn? No, kò need. No, kẹ́ lè confirm. No, kò need sẹ́, kò need. Sórí ní sọ̀rọ̀. Tó bá ṣe ní pé kí n máa smell armpit ẹ̀ ń sìn, ó máa dàbí pé bóyá nǹkan tán sọ. Ṣó ti yé nǹkan táwọn sọ ni mo fi ń sọ. Okay now. Wọ́n ní ò kí ń wẹ̀. Ìwọ náà dẹ̀ ń jẹ́ kó yé mi ń sìn pé o lè má ní time, o lè jókòó bóyá òun wo TV àbí nǹkan kan. Fine. Ìwọ ló lára ẹ̀ náà. Àbí kò yé ẹni kó tó bá wọn ló lè ṣe bó ṣe wà yìí gan mi ṣọ́ọ̀bù yóò ti wẹ̀ lé ní ṣá. Báwo lẹ ń sọ̀rọ̀ báyìí ẹ mọ̀ pé pètè pè mí yẹn kàn pè mí pé jọ sáré wá bá mi ní ibi báyọ̀ alọ́rọ̀ mú kàn pé emergency ni ọ̀rọ̀ yìí máa jẹ́. Ọ̀rọ̀ yẹn máa jẹ́. Mo dẹ̀ sáré bọ́ síta ẹ wo mo kàn ṣá only thing mo kàn ṣe mo kàn wò pé ẹ ń sáré bọ́jú mo dẹ̀ sáré cream ojú mi mo dẹ̀ sáré bọ̀ mi. O ṣanpá ṣansẹ̀. Apá yẹn mo kàn ṣá cream ọwọ́ mi ibi báyìí pé kọ́kọ́ tẹ̀ máa ẹ mọ̀ pé aṣọ ti bo gbogbo ìtókù mo kọ́ pé kí n kàn sáré wá tiẹ̀ kọ́kọ́ jẹ́ yín náà pé so tí bá délé màmá ṣe yín létà. Sórí bí mi ṣe mọ̀ kò sí láyé yìí ṣé wọn èèyàn tí ò bá níwà ṣé mọ̀ pé wọn kì í rọ̀ wá sínú ó ti yé ń sìn wọn ò níwà ni sórí èmi á try ṣá màá try láti bá wọn sọ̀rọ̀ torí gbogbo nǹkan tó sọ yìí wọ́n jẹ̀bi ẹni o. Ọlọ́run wọ́n rí ẹ bẹ́ẹ̀ ni o. Ẹ wo ẹ̀yin nìkan lè understand ẹ̀yin nìkan ni nǹkan tó máa ń sún mi lọ́rọ̀ ìyá yẹn ni she fails to understand anything I say gbogbo nǹkan ló kàn máa kàn ló kàn máa sọ̀rọ̀ ló kàn máa bínú wọn máa ṣe gbogbo ẹ̀ èyí tó tún wá jẹ́ kó jọkọ̀ mi gan kó tún support mi gan ẹ̀yin yẹ́ ló wọn máa gbè sí kódà. Má bínú èmi á bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá gbọ́. Àwọn máa gbọ́ ẹ sọ fún wọn. àmọ́ sórí jẹ́ kí n wá advice ẹ fún kankan in case tá bá wọn sọ tí wọn bá gbọ́ tó bá yarí kanlẹ̀ pé o ò lè fẹ́ ọmọ àwọn so in case tó bá tún lọ padà rí ọkùnrin mi jọ try go change ọbùn dà mí ń bú ẹ o ọbùn dà ó pẹ̀lú nǹkan náà mi sórí okay now ọkùnrin mi máa ti torí pé bí òun love obìnrin ó dẹ̀ máa lọ́bùn á wò pé jẹ́ kí n fẹ́ bẹ́ẹ̀ á dẹ̀ fẹ́ sílé irú yín lọ́kọ yín máa lọ síta náà máa róbìnrin tó ní ìtẹ́ máa lọ́kọ yín ṣe ṣìnà because nǹkan tó ń pàdé ńlé ò pé wọn. Ẹ̀bùn tí mo ṣì máa ń wẹ̀. Òun náà lájọ́ ń sọ èmi ìlú òkè ń wẹ̀ náà at least o lè má wẹ̀ throughout the whole day ńgbà míì kó wo pé torí bóyá òun wo fíìmù ni àbí òun ṣe nǹkan kan ni. Bóyá sì máa fẹ́ mi my body will be dry. Bẹ́ẹ̀ ni èmi kàn ní kí n advice ẹni ṣá ṣó ti yẹ máa bá a sọ̀rọ̀ máa pé ṣọ́ra kó máa wẹ̀. Ọ̀gá mi dé wọ́n wájú mi mo ń bá wọn ṣe ọkọ lọ́wọ́. Kò ní dá fún ẹ kò ní dá fún ọ̀gá ẹ òun ti rọ́ọ̀dì àbí sí gbàgbé pé yóò máa pretend kan tó wọlé ọkọ o bí mo ṣe ní ìrìn sílẹ̀ kò gbà mí mi ò dẹ̀ ní lájú bílẹ̀ kìtà ìbọn kò wọ̀. Ẹ bó jẹ́ kó understand mi náà mo ní mi ò ṣe ṣìnà. Ó jẹ́ kí ló dé tó wà lórí áàpù yẹn tó ń la ahọ́n ó wá dúró ó wá ń la láì ṣe entertainer àwọn entertainer àgọ́ pàápàá wọ́n ṣe torí iṣẹ́ wọn ni. Díẹ̀ mo wà náà mo ní láti try to patronize our people now. You have to patronize them by selling your whole body. Talk to me. No, eléyìí o ti jẹ́ kí n bínú wáyé tó ṣe jẹ́ kí n dé píìkì kó tó wá máa mú mi wálẹ̀ nígbà tí mò ń bínú yẹn ṣe bí wọn náà fẹ́ bínú ni mo lè rí ọdún ìrànú má gbọ́ sókè náà má gbọ́ sókè ní láìpẹ́ mi ò láìpẹ́ tí o fẹ́ nà mí ni. mo lè nu ẹ mo lè nu ẹ pẹ̀lú àwọn olùwí náà. mo lè nu ẹ tó bá fẹ́ ní kó. ipò fẹ́ jà jẹ́ ká jọ jà jẹ́ ká jọ jà. èwo ló ti gàn. bìtìrì tí ayé fẹ́ bá ẹ ni fẹ́ náà wà bá ẹ wọ ni. mami kí ló ṣẹlẹ̀. ẹ pẹ̀lẹ́ ma. ṣé ní bọ̀ ní kí ló dé tó tilẹ̀kùn lẹ́yìn mi. my mother. Wá ní my mother wúsàtà wọ̀ṣà mi ṣé máa kọ wúsàtà wọ̀ṣì ni ìgbà tó dẹ̀ ṣe my mother ṣáà pé wọ́n pàǹjà ni wá tó ṣe jẹ́ táìmù yìí ni ẹ ká sọ ma. ẹ má bínú ẹ continue ẹ ọkọ mi face bí sábà. ẹ ṣe bẹ́ẹ̀ ń jà lọ́wọ́ ni. ẹ ṣe o. continue I'm here. ẹ ṣe
mọ́mì by the time tá a bá jà tó máa wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ a ló máa mú fóònù yẹn fún mi sẹ́ tí ò bá fẹ́ jẹ́ kó fọwọ́ séjìká màmá ẹ̀ kí wọ́n sọ fún wọn pé ẹ pẹ̀lẹ́ àwọn yòókù àsanjọ́ bẹ́ẹ̀ ni mo sọ ó máa mú fóònù yẹn máa ṣí bẹ́ẹ̀ ni mo sọ sẹ́. change fún ẹ o mo ti ju mami ni ma change fún ẹ o. àti ju mọ́mí ti fún wa ó ti ní ká máa lọ mọ́mí ti wọnú iṣẹ́ yẹn mọ́mí ti ní ká máa lọ bóyá ká sún gbogbo nǹkan tó lè fọ́. má pè mí for now. Ṣọlá, go and fight. Obìnrin mi ni mo bóbìnrin jà náà. Ó ti kẹ́ níjà fight. Sọ ti gbọ́, wọ́n ní mo kẹ́ níjà. Wọ́n mi understand ọmọ pẹ̀lú ọkọ ilé ẹ̀kọ́ ni. Ṣùgbọ́n kọ́ pé fún mi jà. Ọkùnrin yẹn gbọ́dọ̀ ni mo fẹ́ rí tó bá lù mí lọ́jà. Lù mí pàṣẹ ẹ̀jẹ̀ kan wá mi. Ìwọ lọ má bọ̀ ìwọ fi go and fight. Fún mi jẹ, o ti ń bọ̀. Ó ń bọ̀ tó bá dalẹ̀ wà máa ṣe bébì òun jẹ́ ẹ̀ṣẹ̀ síbi kú mà ọmọ mi pàṣẹ ìpàdé ìtọ́wá ní kọ́lọ́ fẹ́ máa rí ọlọ́ọ̀fù ẹ̀sẹ̀. My dear, jókòó. Control ara ẹ̀ kò sí yẹn sí ìbínú ò dáa o kò sí bọ́. Ṣẹ̀sìn tí ìbínú òkè ń fà. My dear, ṣọlẹ̀ o ṣetán láti answer questions mi. Ọgbọ̀n ìmọ̀. Calm down. Mo rí pé òun bínú yẹn gan. Calm down. Life ò lè tó bẹ́ẹ̀. My dear, jọ wá tí Ṣọlá ti ń scott àti tó gbàwó sígbàwó. 2 days time ó máa pé oṣù kan ó máa pé 4 weeks. 4 weeks. Yes ma. Okay. Kí lorúkọ ẹ? Dùmọ́lá ni. Dùmọ́lá, nice name. Yes ma. My dear, mo rí pé nígbà tẹ́ ń jà lẹ́ǹkan òun sọ something like pé ọ̀rọ̀ TikTok ló dá wàhálà yín sílẹ̀. A dá fún yín o ẹ ṣe gan-an mo ní ọkùnrin tí ò kì í ṣe tàtẹ́nà àwọn onífíìmù míì tó jọ́ rẹ̀ mi gan-an ní pé tíṣẹ́ wọn ló máa ń gbà káwọn ṣe. Ṣọlá máa wá gbé fóònù báyìí a máa lo ahọ́n a máa lo pink lips ọkùnrin tó bá lè ti ń lo pink lips ẹ mọ̀ pé ó ti ń kó owó ṣìnà ó ti ń kó sọ́wọ́ ni èèyàn kan wá mẹ́sẹ̀jì ẹ̀ bó ṣe lọ sórí áàpù yẹn ni bó ṣe ṣe nìyẹn bó ṣe rí pé mò ń bọ̀ báyìí bó ṣe pàdé nìyẹn kí ni ìtumọ̀ mo wá ní láyé o máa ṣiṣẹ́ wọn ò bí ẹrẹ sẹ́ o máa ṣi mo fẹ́ mọ ẹni tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ nǹkan tó fà wá lánìyàn. Oh jẹ̀bi you are right all right thank you I like that. thank you. So nísìnyí tó máa fẹ́ bèrè ni pé ṣé ẹ̀kan ń dé sára yín ni àbí level to marry lẹ́wà. ẹ ṣe mà actually èmi ò mind tó bá lóun fẹ́ fẹ́ mi ò dẹ̀ sí lára àwọn tó máa pretend wà mí gangan lélẹ̀ tó bá lè put up to it ká marry àti pé ibi tá a bá marriage relationship wa yìí dé kò jọ pé ó fẹ́ padà mọ́ àbákú laṣọ ewúrẹ́ la fàwọ́dà àmọ́ mi kò jọ pé àti múlẹ̀ gbogbo máàkì tẹ́rí yìí máàkì gbẹ́rẹ́ ni òun náà ní tiẹ̀ kò fi hàn yín ni kò lè lóhùn ìṣe mọ́ níbi tá a bá dé yìí àti múlẹ̀ ìwọ̀nba tá a fi bẹ̀rẹ̀ yìí because wọ́n ń jẹ́ ìmí kan lọ so àti múlẹ̀ ó máa fẹ́ mi bó dẹ̀ ṣe wá wà yẹn kí ìyá kan dé lọ́la kó lóun fẹ́ jẹ́ kí èmi àtọmọ máa fẹ́ra nǹkan máa ṣe ìyá yẹn kó jẹ́ ẹ̀gbọ́n ọkọ kó jábúrò ọkọ wọ́n máa fi wọ́n wẹ́lọ̀ bí ikú ni o nǹkan ta bẹ́ẹ̀ ni ó ti di dandan ní báyìí dandan ni èmi dẹ̀ kó lára àwọn tó máa pretend pé torí a fẹ́ lọ lé ọkọ mo èrí lélẹ̀ so kó get to know it because nǹkan tó máa rí lọ for the rest of his life lélẹ̀ so ó ti mọ̀ lára báyìí tó bá máa yá kò ní jẹ́ nǹkan àjòjì fún mọ́ yes ma ṣe get it. mo like it. Yes ma. I like that. Yes ma. Sori mo máa ń like tí n bá rí obìnrin ẹgbẹ́ mi tó bá ní action tí mo rí obìnrin ẹgbẹ́ mi tó ní Shoko tí mo rí obìnrin ẹgbẹ́ mi tó yẹ kí n tó sán lórí inú mi máa ń dùn ayọ̀ mi máa ń kún sori pé gbogbo àwọn bó tẹ̀ ṣe dẹ́mọ̀ yẹn gbogbo àwọn dẹ́mọ̀ yẹn tí mo rí yẹn mo gbà ọmọ ìjọ mi mẹ́ẹ́ ọjọ́ bí gan so mo láì courage. Yes ma. o máa ń sọ̀rọ̀ ẹ pẹ̀lú confidence o fear anybody nice one irú nísìnyí mo mọ̀ pé tí n bá lọ síbi tágbà rẹ̀ Ṣọlá ò lè ní problem because ó ti ní olùgbèjà tàbá rí wèrè kan bá lóun fẹ́ ṣe wèrè fún ta torí Ṣọlá dance bákan ṣó o ṣàkíyèsí kó dance bákan. mímí ti ẹ̀rọ pé ṣóṣù ò pé nìbọn mi lè má bí yàn ẹ̀ṣẹ̀ mọ́ra ni. oṣù àwọn February oṣù ẹ pé ẹ máa gbóyún pé ni. ẹ pa antinata jẹ ni. nínú pípé ni mo lọ látòkè délẹ̀. ó le gan o. sórí sọ̀dọ̀ tó sọ̀dọ̀ yẹn bàbá ẹ̀ ló fi jọ.
kọ́lọ́n fọ̀rùn kẹ́ bàbá nígbà tí bàbá ẹ̀ wà láyé bó náà ṣe máa ṣe bí ọmọ pẹ́nu wọ́n máa ṣe bí ṣùgbọ́n báyìí mo ní mẹ́ẹ́ ó dẹ̀ wọ́n pé láyé ìgbà táwa márì yẹn àwọn òbí wa máa ń fi wá fọkọ ni pé ọmọ àfọmọdọ́ rẹ̀ fẹ́ ọmọ ọ̀rẹ́ mi mo regret life mi but mo wá try láti àjọṣe láti túnṣe kò dúró ó sọ́dọ̀ yẹn ti ẹ̀ta tí èèmọ̀ lára ó ti shock sáré ó ti shock máa ń wò pé wẹ́ẹ́ kí ni mo fẹ́ ṣe. ṣé wọn ṣáà lẹ́yìn lẹ pa wọn because tẹ bá ń sọ àbí. nígbà tó ní high blood pressure làwọn èèyàn bá sọ pé mi mò ń fún wọn nítorí mi mò ń wà lẹ́yìn. wọn láìkan correct èèyàn ẹni tó bá ti lè correct èèyàn máa lẹ́ni yẹn ló pa á ni. bẹ́ẹ̀ni Ọlọ́run fọ̀rùn kẹ́ èmi ò rán wọn odidi ni wọn ló jẹun lọ. èmi ò tiẹ̀ rán wọn ṣé o rí gbogbo àwọn àbúrò ẹ̀ gba àwọn ẹ̀gbọ́n ẹ̀ àwọn wọn máa ń ṣe bí wèrè kan báyìí máa ń dislike gbogbo behaviours wọn but kí ni mo fẹ́ ṣe because of my son mo try láti stay with them but ìgbà tó dẹ̀ ti kú mo lé everybody. Oh God bó ṣe máa rí náà ni. mo lé every garden nonsense family mi fẹ́ get away èmi àtọmọ mi àṣẹ life but mo ti tún wá rí ẹ báyìí àti sopọ̀ àti kíni one love àjọwà náà ni one love àjọwà náà ni bí mo ṣe ń sọ lọ Ọlọ́run ṣàánú o ṣé rí àwọn èèyàn wá ń gbà mí wọ́n máa ń fa ìsọlẹ́nu fún yàn. ó ti yà mí lẹ́yìn. ìwọ tó pè mí tó sọ pé ó ní di 50,000. mo lè sọ my dear káàbọ̀. kí ló ṣẹlẹ̀. báwo ló ṣe wá ṣe. kí ni. ṣé òun gbé wọn lọ sọ́sìpítù ni. kò sí nǹkan kan. abáwọn náà lọ tẹ̀sẹ̀ lé bọ̀ gbogbo nǹkan kọ́ ló ń tẹ̀sẹ̀ lé bọ̀. ẹ̀jẹ̀ kò sí nǹkan kan amókè. téèyàn bá ti síkì dáyà hospital ni tára bá ti ṣèyàn kéèyàn tètè lọ sí hospital torí Ọlọ́run. kò sí nǹkan kan. mọ́mí ẹ̀yin ni mo máa bá sọ̀rọ̀ ẹ ṣara gírí. àwáyé má kú kan ò sí gbogbo wa la dàgbàdà ikú kọjọ́ jìnnà síra wọn. kí ló rí. èmi mọ̀ pé wọ́n wá túfọ̀ ni wọ́n ti bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà yìí. Ọlọ́run ní jẹ́ kó sí bàtà ọ̀fọ̀ lẹ́nu ọ̀nà létí wa. ta ni wọ́n túfọ̀. ẹ ní sùúrù ìtọ́nà àwọn jágbàlagbà bí ẹbí mi sọ wọn náà wọn máa mọ bí mo máa ṣe àgbékalẹ̀. máa mọ bí mo máa gbé àgbékalẹ̀ ẹni ẹlẹ́ni. kí ló dé ǹkẹ́. ẹni tó kù fún wọn ní àbúrò náà ni. máa jẹ́ kó sí nǹkan kan kó ẹnìkan kan ò kú. ẹnìkan kan ò kú. kò sẹ́ni tó kú náà. mọ́mí ṣé òótọ́ ni. ṣé màá máa parọ́ fún ẹni. èmi àti àbúrò mi kàn gist ni. òwèrè làbúrò yín. mọ́mí mi ò sọ́rí. ẹ rí bàtà tó ń bọ́ sẹ́nu ọ̀nà náà ti bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà. bàtà tèmi ni bàtà ọ̀fọ̀. bàtà ọ̀fọ̀ nìyẹn náà. àbí ìtàlẹ́lẹ̀ àǹtí mi. ìbọ̀lá ti rí wèrè. ẹni sùúrù. ìyàwó Ṣọlá ni ta ni. bàtà tó bá ti ní rọ́bà díẹ̀ rẹ̀ púpọ̀ ẹ ti mọ̀ pọ́n ti rìn kiri ẹ pẹ̀lẹ́ o àní rírú ẹ̀ mọ́ wọ́n ti dá àní rírú ẹ̀ mọ́ ẹ fi débi mo ń bọ́ ẹ jẹ́ fi bàtà yẹn. bàtà tèmi. olùkọ́lọ́ ìbùkún ni ìtàlẹ́ fẹ́ fún lápá tẹ́ńṣọ̀n. adé ń bá yín sọ àbàtọ̀ ọ̀fọ̀kan rè. mọ́mì bàtà ọ̀fọ̀kan rè. ẹ̀rì àdúgbò wọn ni. ó ti ní rọ́bà kò jọ dunlop kò jọ rọ́bà àtẹ̀rẹ̀ púpọ̀ ẹ ti mọ̀. bàtà tèmi ni bàtà ọ̀fọ̀. nítorí òní bàjẹ́ òun ló fi máa lọ ń túfọ̀. báńkó bàtà mi. ẹ ti rí. báńkó bàtà mi bàtà tèmi ni bàtà ọ̀fọ̀. àti yín ti ta o. Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń náwó sára yín tán ẹ̀ lè ra bàtà ẹ wá pọ̀ bàtà ọ̀fọ̀ kiri èmi wá dé ta mo ti rò pé ta ló lọ mo ti ń wo bí mo ṣe máa gbé kalẹ̀ fún mọ́mì ṣe fẹ́ pa wọ́n ni. ó mà lẹ́kọ̀ọ́. ẹ̀yin náà lẹ́kọ̀ọ́. ta ló bí ẹ. ta ló bí yín. tó sọ̀rọ̀ jákàjáká jàtijàti báyìí. ta lẹ̀ yín ṣé yìí lọ́mọ yín tọ́ ẹbẹ́ mi sọ̀rọ̀ ẹ má fèsì àwọn ọmọ rògbòn dì kẹ́tọ́ kun foundation tí ò ń ṣe kọ́lọ̀ yẹn ń ṣe eré ni. àǹtí mi. ẹkùn ṣáàlì ni. ẹ̀dẹ̀ dákẹ́. àdàbàjọ wọ́n ti sọ fún mi náà. ṣé ní sí ethnic ten fọwọ́ sí pé kí Ṣọlá fẹ́ lélẹ̀ ọmọ tí ọ̀rẹ́ ni kọ ọmọ dáradára yìí. ta ni ṣe kí Ṣọlá fẹ́. irú rúǹbòrùn àdàbàjọ. èmi bàtà tèmi ni bàtà ọ̀fọ̀. mo ti sọ bàtà ọ̀fọ̀ àbí kí wọ́n ṣe ń ṣeré ni tí o bá ṣe nǹkan tó rọǹgì yẹn máa apologize ni ẹ̀ẹ́dẹ̀ apologize ẹ ti gbé yẹn ẹ̀mí èèyàn sókè. ó mà fẹ́ lù mí. ẹ tó bá dùn ẹ̀wọ́ náà nà two fighting ni ọ̀rọ̀ ilé ayé tit for tat for tit ni. kò ìtàn lára yín ní ìtẹ́ ṣe láti kékeré ẹ tún ṣe dàgbà. ẹ wo ewé lọ́jà rẹ gbogbo àwọn dialogue àwọn tó ń túfọ̀ tí mọ́ wọn lára owó yẹn sọ̀rọ̀ tó ń pọ̀ ṣe ń ṣe eré ni. ṣé ọ̀gbọ́n dájọ́ tó ṣe sọ ni wọ́n ní nǹkan tí mò ń ṣe láti. bàtà tèmi ni bàtà ọ̀fọ̀. bàtà ọ̀fọ̀ lẹ́kọ́ sí. bàtà tèmi. bàtà ọ̀fọ̀ ni this is an example of bàtà ọ̀fọ̀ ẹ wo bó ṣe lẹ́rẹ̀. kò take nonsense o. òun nonsense wo ni ẹ. ó ń ya wèrè gidi gan o. tí o bá take nonsense àwa lù mí. má lù yín madam ẹ dàgbà ajé ẹkùn ṣáàlì tí ò bá kọ́lọ̀ yín mọ̀ ẹ ṣe bí pẹ́ dàgbà ó ń ṣe eré ni.
Mọ́mì. Mo ti ready. Ẹ ti ready? Yes. Bóyá kẹ́ pè wọ́n lé náà. Pé kí ni? Ẹ pa wọn ọ̀rẹ́ yín. Pé kí ni? Ajẹ́wàláwàláì máa lu ti yín ta. Lórí dúró yìí. Ọlọ́run ẹlẹ́dàá. Màá wá jẹ́ kó mọ̀ pé wọ́n tí ìbí ẹ̀yà ẹ̀gùn tí lára pọ̀ máa lóyún ẹ̀ tẹ́mi ti ń ta lúdò. Ẹ fẹ́ fi àgbàlẹ̀ experience ẹ fẹ́ fi mú mi. Ẹ má a. Kò sí wàhálà. Ọ̀tá àtòrà ni má wọ̀rí. Yes. Ọlọ́run tí bá ẹlẹ́dàá mi àná fi kí yẹn ta. Nǹkan lèèyàn fi ń gbá lúdò. Ìfẹ́ ti rí ayé ẹ̀. Kí ni? Mo dá padà ní ṣe bó ń rè. Dá padà báyìí náà ni. Ẹ ríran débẹ̀. Àwọn sẹ́ẹ̀tì yìí ti máa ń lógo. Irọ́ èmi ò lógo. Ó ṣá púrápúrá ni. Fọ́tù okoloníyá yín dà. Okoloníyá fi sílẹ̀. Ọmọ kí ìwọ́dà. Àní màá nù ẹ̀ palẹ̀ yìí. Ọlọ́run wá mẹ́sẹ̀tì àṣìṣì ni. Ó tó yẹn ni. Ọlọ́run. Ní ìfìmọ̀sẹ́sọ̀n bá yẹn òṣèré wo. Ok. Ohun tó dé ta ni mo ti mọ̀ nǹkan tí màá ṣe. Máa bẹ ẹlẹ́dàá yín padà mi ìfẹ́ ẹlẹ́dàá yín náà. Ẹlẹ́dàá yín òkolo ló ń dà. Ajé. Fọ́tù kàbọ̀ ló wèrè ní ẹni ó yá wèrè ní ó jẹ gòmọ́jú ni. Ó gbé fọ́tù ó fẹ́ gbé sísì jáde. Àyè rí o. Àló ṣá púrápúrá ni. Mo ti lọ ni. Ojú yẹn wà bẹ́ẹ̀. Àṣírí ìyá yìí. 6-2 kó bẹ́ẹ̀ náà tí bá rọwọ́ yín tí bá máa wọnú ìgbọ̀lẹ̀ fẹ́ gbọ́wọ́ sí. Máa jáde sí yín lẹ́yìn. Máa jáde sí yín lẹ́yìn. Oníbodè mò ń lọ fi ṣe. Ìyá yìí ò máa jáde. Ẹyọ kan yẹn náà ni. Ọlọ́run. Ó délẹ̀. Ó kàn délẹ̀ ni. 1 2 3 4 5 6 7 8. Ó fẹ́ ṣòfò ni. Ó yá má bínú. Ìyá wèrè ni. Sórí double six ayé ẹ̀ ta. Mo gbà fún ẹ náà double six. Okòó ló máa tẹ̀lé. Sórí kàwé 3 and 4. 3 and 1 ó yá ẹsẹ̀ kaná. 3 and 1. 2 6 and 4. Ó yẹ ká. Ní fara ẹ balẹ̀ má rọ́ọ̀ṣì mi. Okay now. Ẹ jáde sẹ́nu kú. Ení èjì 1 6 2 6 3. Ẹ kà á tán bẹ́ẹ̀ ni. Ẹ mo kà á tán. Bẹ́ẹ̀ ni ajúlọ ni. Onínàkúnà ní 8 máa tẹ̀lé 3 5. 6 5. 6 5 ayé ẹ ta. 6 5. Kí ni 6 5? Mọ́mí ọ̀ ń dín yìí. 6 5 lélẹ̀ 4 2 kọ́lẹ̀ dání. O tún rí yẹn. Mi ò ní rí. Mo ò ní rí. Ẹ wò ẹ kọ́kọ́ bó ka. Kí ni? Ó jọ pé òkà yìí lẹ fi di 6. Fílẹ̀ orí mo fi dì mú. 5 3. Ó ṣàṣì ń lọ. 5. Ẹ̀yin ò tí ì jáde náà. Ó ti jáde. Okolo master. Okolo kọ́lẹ̀ double 6 kọ́ màmá dàrú o. Àbọ̀lọ́ burúkú dẹ. Okolo lẹ́dà. Okolo lẹ́dà kọ́dà. 6 months kọ́dà. Kọ́dà mo fún yín. 6 months kọ́dà. Ẹ jáde sẹ́nu kú. Ẹ bá wọrí. Wọ́n náà jáde sẹ́nu kú. 6 5 ilé yín lọ. Ó yá tẹ̀lé. Òun yẹn. Ọ̀bìnrin rẹ̀. Okolo yìí náà ni. Ẹ bọ́ sẹ́nu orí ẹ̀ gàngàn rẹ̀ jì. Kò sí kankan. Máa pa ẹ́ mọ́bẹ̀ yẹn. Àmọ́ mi ti kú 9 jẹ. Ẹ fọwọ́ ara yìí kà. It's over. 9 rè. Yàgò kóṣì. Màmá ti lọ. Kóṣì. Má lọ gara sí màmá. Má lọ sọ̀rọ̀ sí màmá. Má lọ sọ̀rọ̀ sí màmá. So báwo ni ẹ? Mo miss you actually. Are you fine? Baby shower. Ní ọ̀nà fún ẹ bá dry lọ sí kitchen kó lọ mú mi náà. Mú mi ẹ̀ mójú ni. Lórí ìgbà tí bá wúkọ́ pa yín ni. Mo ṣe ẹ ti mọ̀ pé mò ń fún yín lójú ni. Pé kí ni yẹn? Èmi àti ọmọ yín a fẹ́ sọ̀rọ̀ tó intimate. Sọ náà. Baby, ẹ ti jọ wà for a few times now. Mo feel pé ẹ ti understand ara yín better. Ṣé bí ìyá ọkọ ẹni wà lè lọ bá wọn wà whisper sí wọn létí ó wá ní láìpẹ́ ràn. Kí n sọ pé mo fẹ́ kíìsì ọkọ mi lójú wọn. Mi ò understand. Okay. Èmi ò wá lọ bí kankan. Ṣẹ̀bẹ́ mi mo nílé mi. Ibi tó bá wù mo lè jókòó. Mọ́mí ẹ má bínú jáde. Kí máa lọ ṣọ́ọ́dún débi ti tán. Ṣé máa lọ? Torí ẹ̀ ń ṣe nínú ilé mi kí ló ṣẹlẹ̀? Ṣé lójú ẹ̀ lẹ fi ń ṣe landlord? Because inú ilé mi mo wá ò lè sọ bí tí máa jókòó sí fún mi. Torí rí ẹ lọ ṣe ń dọwọ́ rú náà. Ṣé bá jọ wà ní kò sí wèrè? Ìwọ náà ìwọ náà.
báyìí tí wọ́n máa sọ fún odidi àgbàlagbà mi tí wọ́n máa sọ fẹ́mi yìí pé pẹ́pẹ́sẹ́ torí wọ́n fẹ́ bọ́kọ ẹ sọ̀rọ̀ kémi máa wọnú yàrá lẹ́mi ò ń ṣèyàwó ẹ wọnú lé mọ́ mi. ìbá sọ̀rọ̀ mo fẹ́ la ọmọ yín ni. ẹ lọ lá yàrá tó ń sùn náà. ó yá já lọ. kí ni ọmọ yín lòun ò lọ èmi aláǹbí ó tọ́jọ́ mẹ́ta o. bọ̀ ẹ̀yin méjèèjì náà ẹ ti jọ wà for a few days nsìn ó yẹ kí ẹ ti understand ara yín náà ó fẹ́ bá gbàlagbà sọ̀rọ̀ lẹ́ ṣe wá lọ bá wọn wá jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn á dẹ̀ sọ fún ẹ pé mọ́mì mo fẹ́ máa ṣe lọ gbé ẹ̀rọ sẹ́ni wọn pé mọ́mì máa gbẹ́nu sétí wọn mọ́mì mo fẹ́ la ọmọ yín. kò tí ẹ lè sọ yẹn fún mi tó bá sọ yẹn fún mi gan mi ò ní gbà. pé kí ni. yes tó bá fẹ́ lálá kankan mi. òkàn yẹ ẹ ní lọ. ẹ lè lára anywhere anytime tó bá dára lójú gẹ́gẹ́ bí obìnrin wàá kí ọkùnrin mọ́lẹ̀ kó jẹ́ bedroom ni bó jẹ́ kitchen ni bó anywhere bá kí á dì ibi ó bá ti gbọ̀n ẹ́ sí ni. ṣé kí wọ́n á mú mọ́ yín lójú báyìí ẹ máa wò. fine ọmọ tí mo tọ́ for the 18 years èmi ni mò ń wẹ̀. ẹ má sọ yẹn náà. má sọ ohun tó máa ń sọ lẹ́nu ò dáná ọkọ̀ jẹ́ tí wàá gbé ẹ débẹ̀ ṣó fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí abiyamọ gidi abiyamọ olóríire àwọn ìyá gidi nígbà tó máa mi pé 18 years mo fẹ́ wò pé bóyá ó lè síbẹ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin. jẹ́ kí mọ́mì fìlà tó máa jọ wà náà nìyí iye kan mẹ́ta ò jẹ́ o yanribo nìyẹn yanribo. mo wá wò pé sọmọ yìí ká tí tó dúró déédéé lọ́mọkùnrin mo kàn wá ọmọbìnrin kan mo ṣe gbé fún nìyẹn mo lọ́yà ló bá gbọ́ ariwo ló bá gbọ́ yọ́ọ̀là ṣáwùsá lọmọ yìí ni mo láìkẹ́ ọmọ mi tó ọkùnrin àjọ ẹ̀ mo ti trust ẹ̀. ká má parọ́ ká má jalè ṣọlá ò dà ṣùgbọ́n ó ń gbé mi débẹ̀ stage. oúnjẹ ẹ̀dẹ́gùn ìdí nìyẹn tí ẹgbẹ́ tuntun ṣe ń bì má ṣẹlẹ̀ fún yín o. nítorí tèmi ò dẹ̀ mi máa ń pariwo pààyàn ni. ariwo wo àní kébi eégún bẹ́ẹ̀ ni kébi eégún kébi ọya kébi ìṣọ̀gbọ̀ fọ́ìsì yẹn ni mo fẹ́ mọ̀ máa gbẹ máa tọ́nà pọ̀ ọmọ mi ìwà ń bẹ ó ìwà ń bẹ digbí. màá mi ó sọ sí pé mo máa gbé òun débẹ̀ kó ẹ̀ tún ní ìdàtí experience. àwọn níjẹ o ó sọ yẹn ni ṣé mo rí ni mo rí bó ṣe ń ké tẹ́lẹ̀ ni. mọ́mí ẹ jẹ́ ń ké pa yín. yes kò sí wàhálà. bọ́sù tù ẹ̀. fọ́ìsì yẹn lọ́mọ mo fẹ́ gbé. mọ́mí ìké orò ni tí bá pa yín síbí. Dùmọ́lá Dùmọ́lá o Dùmọ́lá. ṣebí lórí ẹ̀ lè ṣe ṣàlám tó bá múná dé nínú ti gbọ́ náà kan ti múná dé. àbọ̀lọ́ ìbúrúkú ni ẹni mo bẹ̀rẹ̀ ọdún náà dé lọ́wọ́ ẹ̀ ni àbẹ́ wo lò sí. orú pípé yẹn pípé pọ́n múná dé ni àbẹ́yẹn ọ̀dà ku èwo nínú wọn. lẹ́nu òṣìjọ́ owó tí Ṣọlá sẹ́ndì sí ẹ 500,000 mo béèrè lọ́wọ́ ẹ. yà mo rówó lóòótọ́ bọ̀ kò fi narration kankan sí kò ní bóyá kí n fún yín. kò sọ pé. kò san kankan àti pé ìgbà wo lẹ̀ ń kọ́lé lẹ́yìn mi náà. ṣó wàá òkè ṣá wo for your information sórí 500 tó sẹ́ndì sí ẹ yẹn ó lóun try láti sẹ́ndì owó yẹn sí mi ó ní but nẹ́tíwọ́ọ̀kì báǹkì mi ó ní kò lọ ó nígbà tó ń dẹ̀ try sí òun rí pé ó lọ lòun ṣe send 500 yẹn pé kò lè kówó yẹn fún mi. ok ẹ jọ̀ọ́ ẹ má bínú bí mo ṣe sọ ṣé ń kọ́lé lẹ́yìn mi ni owó òkè mi. monthly allowance mi ni. yé owó oúnjẹ oṣù. mo kú. ó pọ̀ ó kéré. 500,000 kí ló ṣe? tó bá yẹ má lọ́mọ òlàlùyọ odidi 500,000 ẹjọ́ máa kí lẹ̀ ń jẹ ẹ lọ club ẹ lọ ń ṣe dorí mẹ́ lójoojúmọ́ ni ẹ bá mi sọ̀rọ̀ náà wọ́n náà wọ́n. ó ya wèrè ni kí ẹjọ́ kí ni problem ẹ. kí lẹ̀ ń jẹ. ìwọ ló bá ṣiṣẹ́ owó ni mo bí ẹ ṣé ìwọ ló bá ṣiṣẹ́ owó. ṣé mo pọ́ ọmọ yín sì máa bímọ màmá. gbàgbé yẹn mo tọ́ ọmọ mo dẹ̀ ń jẹun ọmọ ni. ẹ wo ìyẹn kọ́ ni kẹ́ jẹ oúnjẹ ọmọ kẹ́ bá yé ọmọ jẹ kí lọmọ kan fẹ́ jẹ ṣé ẹ rò pọ́ ọmọ yóò ní lọ́mọ láyé ni kí ni gbogbo nọ́ńsẹ̀nsì 500,000 ẹ̀ dẹ̀ ń sọ ẹ̀ tún pọ́ ẹ̀yin gba 500,000 orí ilẹ̀ máa ṣàjọ ọmọdé. ṣé orí ẹ̀ fẹ́ burú ni àwọ̀ má try nonsense pẹ̀lú mi ò gbádùn o. ok dá owó yẹn padà sákàǹtì mi sí. nítorí bá ṣe jọ wà pé èèyàn mi náà ní kò sí wàhálà mo ti bẹ 250 lẹ máa rí gbà. ayé iṣẹ́ ni. pèpè kan 150 ni màá sọ di 150 ní ìṣeré ọjọ́. ayé ẹ̀ fẹ́ bàjẹ́ ni. ebi máa pa yín kó ajé aláwà láì ọlọ́run ẹgbà ẹkọ. èmi ẹkọ. ọlọ́run máa lù ẹ̀ pa. ẹlù ta ni. ojú ọba ń gbọ́ ó jẹ́ àwọ̀rẹ́ mi kọ́ wọ́n mi fún mi. ṣáyé fẹ́ bàjẹ́. ayé fẹ́ bàjẹ́ ni. ayé o fẹ́ sọ ní burúkú ni. wọn ná àgbàlagbà o. o ṣe dúró. mi fẹ́ ná àgbàlagbà mi fẹ́ ṣe history. mo kú o. Malo cara si mama, malo cara si mama, malo sọ̀rọ̀ sí mama, malo sọ̀rọ̀ sí mama, malo cara si mama, malo cara si mama, malo sọ̀rọ̀ sí mama,
má lọ sọ̀rọ̀ sí màmá. Mama Shoko, Mama Shoko, Mama Shoko.